بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الحمد لله الذي بنعمته يفوز الفائزون وبعدله يهلك الهالكون، ونسأله السلامة والعافية في أمور دنيانا وأخرانا، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أدوك فون ولون وباوا ọba Allah, ọba tó jẹ́ pé pẹ̀lú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ òun náà ni gbogbo àwọn èèyàn tí wọ́n máa fi ń láṣeyọrí sí máa ń láṣeyọrí. Gbogbo ẹni tẹ́ bá rí tí ọ̀rọ̀ rẹ̀ tó lójútùú, gbogbo ẹni tẹ́ bá rí tọ́rọ̀ rẹ̀ tó lójútùú láyé àti lọ́run, Ọlọ́run ọba Allah ló ràn lọ́wọ́. Kò ságbára fẹ́ni kankan lérí ọ̀rọ̀ ayé rẹ̀ àtọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ àfi pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba yìí ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Gbogbo èyí tó ti tò nínú ọ̀rọ̀ alámọ̀rí wa kọ́lọ́mọdé ó tún dàrú. Gbogbo èyí tí à ń tòjọ nípa ọ̀rọ̀ bá ṣe pàdé Ọlọ́run, kọ́lọ́mọsà wọlé àánú rẹ̀, kọ́lọ́mọsà ràn wá lọ́wọ́ lérí ẹ̀. Bẹ́ẹ̀ bá dá àwọn tó parẹ́, àwọn tó parun, àwọn tó ṣìnà, Ọlọ́run ọba Allah ló ṣì wọ́n lọ́nà. Ẹni bá ti fọ̀nà mọ̀ kò sẹ́ni tí yóò ṣì lọ́nà, ẹni tọ́lọ́run bá ti sọnù kò sẹ́ni tó fi mọ̀nà. Ọlọ́run fà wá mọ̀nà ló jẹ́ àmọ̀nà, kọ́lọ́mọdé á ṣìnà mọ́ o. Gbogbo àwọn tí wọ́n parun, Ọlọ́run ṣàbòsí fún wọn, Ọlọ́run dára lérí wọn ni. Àwa bẹ̀ lọ́hùn ọba aláàánú, ọba alágbára, ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọsà já dìire, Ọlọ́run já rúure, kọ́lọ́mọ já sọ̀rè. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáàdi ní ọ̀rọ̀ tó yẹ máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run sọ Al-Qur'an. Ojú ọ̀nà tó dáàdi tó yẹ máa ń tẹ̀lé, òun náà ni sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀rí yìí tí ó burú jáì, òun náà ni tá a pè lẹ́sìn tọ́lọ́wọ́n Allah tí ó wá pàṣẹ ká ṣe é. Ọlọ́run ó dá sínú Qur'an, Ànábì ó ṣàlàyé nínú hadisi. Èyàn wá mú lẹ́sìn, wọ́n yìí pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè, àdádálẹ̀ nínú ẹ̀sìn. Ànábì sì ti sọ kó tó lọ, ó ní mi bá ti lọ tán àdádálẹ̀ ọwọ́ ẹ̀sìn látara ìgbìyànjú ṣàìtán àtàwọn ọmọ rẹ̀. Wọ́n dá mi ilẹ̀ yàtọ̀ sí èyí tí èmi ní kẹ́ ẹ máa ṣe. Bọ́bá ti wá délẹ̀ tán bẹ́ẹ̀, Ànábì ní ẹ di súnà mi mú. Súnà mi òun náà ní kẹ́ ẹ dì mú. Súnà Ànábì náà ló dáa jù nínú ojú ọ̀nà téèyàn máa ń tọ̀. Gbogbo tí wọ́n ti ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn, sáà máa béèrè pé bóòlù Ànábì ṣe ṣe é. Ànábì wáyé, gbogbo tí ń ṣẹlẹ̀ sẹ́dá náà ló ṣẹlẹ̀ sí Ànábì láyé. Ànábì sin láwọn ọba, gbogbo tó bá fẹ́ ṣe nínú ìṣẹ̀mí rẹ máa béèrè pé ìlànà wo l'Ànábì gbà tá Ànábì fi ṣe é. Gbogbo ìṣòro tó bá dé máa béèrè pé kí ni àbáyọ tá Ànábì wá fún ìṣòro yẹn nígbà tóun náà ní, nítorí pé kò sí ìṣòro kan téèyàn ò ní tọ́lọ́hun ti fà Ànábì síwájú. Gbogbo ẹni tí máa ń ṣe bídíà ń ṣiṣẹ́ dànù ni, torí pé Ànábì ni òun ní gbà lọ́wọ́ ẹ̀, torí tí wọ́n ran òun náà kọ́ ní í ṣe. Ní tí wọ́n bá sì ní á ṣe ni wọ́n máa ń fún yàn lẹ́san lé lérí. Gbogbo àwọn tí wọ́n ń bẹ lóko bídíà náà kọ́lọ́mọsà bá fi òdodo hàn wọ́n, kọ́lọ́hun jí wọn lè tẹ̀lé. Gbogbo èyí tó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ tiwa náà lábala ayé wa lábala ẹ̀sìn wa kọ́lọ́wọ́n bá Allah kọ́mọ́sá ràn wá lọ́wọ́ lérí ẹ̀.
mo kí àwọn bàbá wa imam ní mọ́sálásí tí a wà yìí kí ló dúkọ̀ olú yìí now Igando ọlọ́jà ibẹ̀ la wà yìí Igando ọlọ́jà Central Mosque ní àbí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn bàbá wa tí Ọlọ́run ọba Allah tó ní kí ká máa darí wa láàyè yìí akí wọn kọ́lọ́mọ́sàbà sàlékún àláfíà wọn kọ́ba fún wọn láti bọ̀ tán dáadáa kọ́lọ́mọ́ ọba Allah kó ṣe wọn lọ́mọ àlìjánà àwa tara wọn kí gbogbo àwọn àfáàgbà gbàgbà láwọn bàbá tí wọ́n ń bẹ lù yìí àtàwọn tí wọ́n ń bẹ ń kalẹ̀ kọ́lọ́mọ́ ọba Allah ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sàjì aláṣeyọrí bó kí àwọn bàbá wa àwọn brothers wa àti gbogbo àwọn ìyá wa àtàwọn sisters wa ipò àláfíà Ọlọ́run àánú Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ìdí wọn ní kí n gbéyàwó láàárọ̀ yìí náà ni asbabu najati fi dunya wal akhirah àbáyọ kúrò nínú wàhálà ilé ayé àti wàhálà ọ̀run ọ̀nà méjì náà lẹ̀dá ó lò ẹlẹ́ẹ̀kẹta akànnì ọwọ́ abẹ́ díẹ̀ kó fi máa lọ sọ́run ni òun náà ni ilé ayé bẹ́ẹ̀ bá ti kó ilé ayé èèyàn bọ́ sínú sàárè tẹ́ẹ̀ bá ti kó nínú sàárè barisakhu ni wọ́n ń pè bẹ́ẹ̀ alihayatul barisakhiya tẹ́ẹ̀ bá ti kó nínú sàárè yẹn èèyàn lò sẹ̀mí náà níbẹ̀ lẹ́yìn náà èèyàn wà lọ́lẹ̀ bọ́ sí al-akhirah ọlọ́run ó gbé wa dìde sẹ́rí tá a bá ti dìde òun ìjọ kan náà ni la yawma ba'dahu ọjọ́ kan náà ni bẹ́ẹ̀ bá ti bọ́ sínú al-akhirah yìí imma al-janna wa imma an-nar inú kéèyàn wà al-janna àbí kó ṣe wọ̀ náà ọlọ́run. asbabu najah wọ́n ní àwọn nǹkan tá a máa ṣe tá a fi rí àbáyọ nínú àwọn ìṣòro ilé ayé tá a fi láṣeyọrí gbogbo èèyàn náà ní máa ń bẹ lọ́wọ́ bá kó wọn láṣeyọrí lẹ́ni gbogbo tí máa ń ṣe ilé ayé tá a wá yìí gan-an a gbọ́dọ̀ láṣeyọrí ká tó kù mẹ́ kí làṣeyọrí wa àṣeyọrí wa náà ni pé káàrin àwa àti ọlọ́run ọba wọn má dàrú ká tó kù láyé àṣeyọrí nìyẹn jama bá a ṣe wálé ayé yìí ọlọ́run tí wàá wá sílé ayé ni ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa ma umiru illa liya'budullah ọlọ́run ọba ní àpá wọn láṣẹ kan wá sí kankan lé ayé lẹ́yìn kan wá máa ṣẹ̀sìn bá a ṣe jí yìí a gbọ́dọ̀ jí sínú ẹ̀sìn ni tí lè fi sún tó bá tún dọ̀la bàbá tún jí lóru gan ẹ̀sìn la gbọ́dọ̀ ṣe tó bá tún di ọ̀la ẹ̀sìn la gbọ́dọ̀ ṣe oṣù tí ń bọ̀ ọdún tí ń bọ̀ títí tẹ̀mí ó fi bọ́ ẹ̀sìn la gbọ́dọ̀ máa ṣe ní 24 hours kọ́dà tá a bá sùn kí wọ́n sì máa kọ́ ládàá kalẹ̀ fún wa yí pé à ń ṣẹ̀sìn torí tẹ̀mí bá láníyàn pé mo fẹ́ sùn díẹ̀ ẹ̀jìn tètè sùn láago 9 kí n lè bá a jí láago 4 àbọ̀ fún náfìlà oorun tó sùn yẹn òun ló fẹ́ ràn ọ́ lọ́wọ́ láti lè bá a lókun lára láti fi sin Ọlọ́run bí wọ́n bá ti láníyàn tó dáa kó o tó sùn oorun yẹn náà wọ́n sì máa kọ́ sẹ́sìn fún ọ. Ọlọ́run ní àpá yín láṣẹ kẹ́ wá ṣe kankan lé ayé àbí kẹ́ wá sin lọ́hùn mukhlisina lahu ddin àmọ́ Ọlọ́run nìkan náà ní kẹ́ sìn o ibi tí ìṣẹ̀ṣe ti kú nínú ẹ̀sìn nìyẹn tọ́lẹ́ni tí ń ṣiṣẹ́ kíní kan ní ń sìn kíní kan ní ń bọ kíní kan ní ń pè kíní kan ní ọgbà pé ó lè ṣe ń tọ́lọ̀ mọ́ ń ṣe ló ṣe jẹ́ pé kìí ṣẹ̀sìn àbáláyé ìsìláàmù gangan lẹ̀sìn tí a ṣe kíni tá àbáláyé ibẹ̀ yẹn ni kìrìsìtánítì ti ṣe kíni ló ti yọ ọlọ́run ni òun nìkan mukhlisina lahu ddin lahu lillah ọlọ́run nìkan ní kẹ́ ẹ má sìn ẹ má sìn nǹkan míì gbogbo ẹni tí ó bá sì ti jẹ́ mùsùlùmí ìtọ́lọ̀ ń dání ó máa sìn gbogbo ẹni tí máa ń ṣẹ̀sìn míì tí ì ṣe muslim tí ó bá yanu báyìí ẹ rí i pé ìtọ́lọ̀ wọn bá aláàdá ní ọ̀yanu ní ó máa pè á ní lórúkọ Jésù nítorí ẹ̀kọ́ sọ̀kọ́ yẹn lórúkọ ọlọ́wọ́n bá aláà tó dá Jésù bẹ́ẹ̀ bá lẹ́nìkan tí wọ́n bọ́ síbi kan tán láwọn ń ṣèjọsìn àwọn ń ṣèṣẹ̀ṣe àwọn ń ṣẹ̀sìn ẹ rí i pé tí wọ́n kójọ tí wọ́n ń dọ̀bálẹ̀ fún tí wọ́n kúnlẹ̀ fún tí wọ́n pèsè yẹn kì í sọ ọlọ́run ìtọ́lọ́run dání làwọn mùsùlùmí á sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní mukhlisina lahu ddin òun nìkan ní ká máa sìn o ká máa sìn tóun dá téèyàn bá ti sìn ọlọ́run ìtọ́lọ́run dá lóko tí wọ́n máa sìn ònàfà kí wọ́n jẹ́ ònàfà èèyàn tí ò ní ìgbàgbọ́ sí nǹkan mi yàtọ̀ sí ọlọ́run wa yuqimu salah
kan sì máa kírun ní gbogbo ìgbà torí ìrun la ṣe dá wọn ọlọ́run mú òrùn wá torí ká lè bá mọ̀nà mọ́sálásí tá a fi kírun kó lè bá wúlò fún wa aṣọ tá a fọ̀ tá a fi kírun àwọn arúgbìn wa kó lè bá jáde ká lè jẹ́ láti lè kírun ọlọ́run bá aláàmú òṣùpá kalẹ̀ kẹ́yẹ ká lè máa rí náà ká lè tá a bá ń lọ mọ́sálásí tọ́ba dé àsìkò tá a gbà wẹ́ 13 14 15 ká lè mọ̀ wípé òṣùpá ó ti di 13 báyìí a máa fi máa sọkò hajj a máa fi máa sọkò Ramadan gbogbo ọlọ́run tó sílẹ̀ ayé ń pátá ọlọ́run tó kalẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run bá ní wọ́n kí mu sọ́lá wa yutu zaka lẹ́yìn náà ká máa ṣàánú ara wọn àwọn tó bá ní ká máa bò fáwọn tí ò ní ẹ̀sìn lòun náà wa dhalika dinul qayyima ọlọ́run ní ẹ̀rí ẹ̀sìn tí mo sọ kalẹ̀ yìí òun lẹ̀sìn tó dúró déédéé gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn tó wọ́ ni kí ni ọlọ́run sọ nínú àyà yẹn tawhid lẹ́yìn náà kí ni as-salah lẹ́yìn náà az-zaka mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó bá ti kú nínú ìsẹ̀míyàn èyàn ò ní rí ìsẹ̀mí tó dáa ṣe mọ́ ìsẹ̀mí tí ọ̀gbọ́nù ló kù téèyàn máa ṣe àṣeyọrí òun náà ní ká sin lọ́hùn kú láyé kọjá pé gbàtà kú láyé àwa nínú àwọn ẹlẹ́sìn lọ́lọ́wọ́n bá aláàfin ní wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin ọlọ́wọ́n bá rẹ títí tí ikú fi wá bá ọ ikú nìkan ló lè gbàjọsìn lọ́wọ́ rẹ ìjọsìn tá ni ẹ máa ṣe yẹ ikú nìkan ló lè gbàjọsìn náà ọlọ́ni yá ayọ̀ lẹ́dínà àmánù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati ẹ bẹ̀rù ọlọ́run bá bó ṣe yẹ kẹ́ bẹ̀rù ẹ̀ òun ló dá yín ó sì lè fi yín dára tó bá wù ú nílé ayé ń bí àti lọ́run tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ ẹ bẹ̀rù ẹ̀ wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ kú ní muslim ọlọ́run ní kẹ́ kú as a Yorùbá man as a Yorùbá woman no bàbá fẹ́ kú ó gbọ́dọ̀ di professor bọ́bá fẹ́ kú ó gbọ́dọ̀ di medical doctor tọ́bá fẹ́ kú ó gbọ́dọ̀ jẹ́ baálẹ̀ tọ́bá fẹ́ kú ó gbọ́dọ̀ lówó tọ́bá fẹ́ kú ó gbọ́dọ̀ má jẹ́ ẹni tọ́lọ́lá ọlọ́run ò ní béèrè nǹkan kan lọ́wọ́ wa nínú gbogbo ipò tá a wà nílé ayé nǹkan kan náà ní ó béèrè òun náà ní al-islam yẹn al-usulu thalatha nígbà táwọn alifáàn sàlàyé àwọn ìpìlẹ̀ mẹ́ta tá a gbọ́dọ̀ mójútó ká tó kú láyé toróhùn náà ni wọ́n béèrè nù sàárè ma'rifatul abdi rabbah ọgbọ̀dọ̀ mọ ọlọ́run ọba rẹ dájúdájú kó tó kù láyé ní ó jẹ́ olè láṣeyọrí lérí ayé rẹ tó ń wà lérí ayé rẹ tó wà yẹn àtọ̀run tó ń lọ lẹ́yìn náà ma'rifatul abdi nabiyya ọgbọ̀dọ̀ mọ anabi wa muhammad sallam kó o dẹ̀ mọ iṣẹ́ tí wọ́n fi rán kó o sì gbàgbọ́ kó o dẹ̀ ṣe kó o sì tẹ̀lé kó o tó jáde láyé lẹ́yìn náà ma'rifatul abdi dina ọgbọ̀dọ̀ mọ ipe islam nìkan lẹ̀sìn rẹ gbogbo ẹ̀sìn tó kù ń ṣẹ̀sìn tó o bá ń sọ pé islam àtàwọn ẹlẹ́sìn míì gbogbo ẹ̀ náà ọlọ́run lọ́mọ ẹni tí ń sẹ́wọ̀n ọ̀wọ́ náà lọ́rùn torí ọlọ́run ọba Allah sọ nínú al-Qur'an ó ní innal ladhina kafaru min ahli al-kitab ọlọ́run ọba ní gbogbo àwọn tá a fún tírà síwájú nínú àwọn tí wọ́n ń bẹ tá a fún tírà síwájú àwọn Júù àtàwọn alátẹ̀wọ́ wal mushrikin àtàwọn oníṣẹ̀ṣe ọlọ́run ọba ní fi nari jahannam ọlọ́run ọba ní ẹ̀fà wọn lẹ́ o bí wọ́n bá ti kú ní ayé Jahannama ni wọ́n bọ̀ wá sí kínní wọ́n bọ̀ wá wọ̀ khalidina fiha wọn ò dẹ̀ ní jáde mọ́ ulaika hum sharrul bariyya ọlọ́run ní wọ́n yẹ sẹ́yìn dáadáa kí ló dé tọ́lọ́run fi yọ wọ́n kú ní àwọn èèyàn rí torí wọn ò ní iman wọn ò sì ní ìbádà wọn ò nígbàgbọ́ wọn ò sì sin ọlọ́run nìkan ṣoṣo àwa tá a bá ń sin ọlọ́run nìkan ṣoṣo tá a sin nǹkan míì mọ́ ọlọ́run ọlọ́run ọba Allah ń sọ fáwa pé innal ladhina amanu gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wa amilu salaha táwọn ń ṣiṣẹ́ rí wọ́n ń ṣe ìbáàdà gbogbo àwọn al-amalu salih ìbàdà àti gbogbo ẹ̀ gbogbo al-amalu salih ìbàdà àti gbogbo ẹ̀ ọlọ́run bá láwọn yẹn kanat lahum jannatul firdaus nuzula àwọn ni wọ́n wá jókòó sínú aljanna firdaus àwọn yẹn ni wọ́n ní àṣeyọrí faman zuhziha anin nar ọlọ́run bá ní gbogbo ẹni tá a bá yọ kùnà kú lọ́rùn ẹ̀ hey tó bá dọ́rùn àwa fò kùnà kú lọ́rùn ẹ̀ wa udkhila aljanna àwa fi sínú aljanna ọwọ́ àwọn aljanna nígbà òkú tán faqad faz òun ló láṣeyọrí òun nìkan lọ bọ́ ọlọ́run òun ló jèrè àṣejẹ́ pé gbogbo ẹni tó bá jèrè láyé ń bí tá ní ó ní successful lérí ìwé rẹ̀ lérí iṣẹ́ rẹ̀ lérí àwọn àlámọ̀rí ayé rẹ̀ tí ó bá wà lìjánná kò wà successful
tọ́lá àlìjáná yẹn náà ní last destination ipe ibi adesi tí o ti síbò mi tààtò lọ́mọ́ òun náà àlìjáná gbogbo ohun tá a bá fẹ́ dà láyé ká dà láti lè jẹ láti lè mu ká ṣiṣẹ́ ká gbìyànjú kí gbogbo wa pátápátá ká má sọ̀lẹ̀ gbogbo ohun tá a bá kójọ ní ayé ká rí i pé ń ràn wá lọ́wọ́ láti lè mú wa wọ àlìjáná wabtaghi fima ataka Allahu daral akhirah ọlọ́run bá ní gbogbo tá a bá fún ọ nílé ayé gbogbo ipò tó bá dì mú gbajúmọ̀ tá a fún ọ ẹwà tá a fún ọ owó tá a fún ọ ilé tá a fún ọ ọmọ tá a fún ọ ìyàwó ọkọ àti gbogbo àwọn nǹkan gùn àti gbogbo àwọn dúkìá bó ṣe pọ̀ tó yẹn wabtaghi fima ataka Allahu daral akhirah jẹ́ kó ràn ọ́ lọ́wọ́ láti lè bá wọ àlìjáná lọ́run ni o wala tansa nasibaka mina dunya ní kí wọn náà má gbádùn láyé wàṣọ tó da jẹun tó da gùn tó da gbélé tó da àmọ́ má jì ọ́ ilé ọkọ̀ nídìí ẹ̀sìn nígbà ń bọ̀ nsìn láti àbáwọlé lẹ́kì mbẹ̀njẹ̀má àwọn ń bọ̀ mo ní èèyàn màyà mo ní ẹ̀rí orí ayé tọ́lọ̀ ń ṣe fáwọn èèyàn bóore ń ṣe wá pọ̀ tó yẹn tí wọ́n bá gé ìkírun jàmá wọn wà successful tí wọ́n bá máa gbàwé Monday Thursday wọn wà successful táwọn tá a wí yìí tí wọn bá máa ṣẹ̀sìn ọlọ́run ò sóre fún wọn ọlọ́run ọba aláàkànfẹ́ jẹ wọ́n yà ní ló ṣe dá wọn torí ọlọ́run ọba Allah ojú yẹ wà nínú Al-Qur'an ní pé ká má ṣòfò torí pé òfò ti pọ̀ lérí ilẹ̀ ọlọ́run ó ní wàá yẹ bí tẹ́kì kéde Islam ọlọ́run ọba ní ẹni tí máa ń ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam falan yuqbala minhu ọlọ́run ní kò sẹ́ni tí ó gbé ẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ rejected ọlọ́run nígbà ó wá sọ̀rọ̀ kan tó lágbára tí ń pààyàn lẹ́kún wọ́n ní wa huwa fil akhirah ọlọ́run ọba ní ẹni tó wà ní ayé tí o mùsùlùmí dọ́rùn wa huwa fil akhirati minal khasirin ọlọ́run ọba ní òfò ṣe lọ́rùn òfò ṣe ní akhirah nígbà wo ni akhirah wà á dé akhirah ń bọ̀ àmọ́ ìbẹ̀rẹ̀ akhirah òun náà ní ọjọ́ kú rẹ̀ ọjọ́ kú rẹ̀ wá ní níjọ́ wo ni ó tó ọmọ o lè jẹ ní o lè jọla ẹlòmíì lè ti gba Ramadan tán báyìí tí ó sì mọ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ tí wọ́n sọ pọ̀ ọdún ẹlòmíì ti sọdún léyà rẹ̀ tán tí ó mọ̀ jimá tọ́lọ̀ yẹ ẹlòmíì ti kí tiẹ̀ tán kò sí jimá mi lẹ́yìn ẹ̀ mọ́ nísìnyí bẹ́ẹ̀ ní ayé ti ń plan kọ́lọ́ mọ́sá jágùn lẹ́mí ẹ̀sìn lérí dáadáa ilé ayé ó ti wá wọ̀ wá lẹ́wù àti gbàgbé àkhírà àwọn akọ aláṣeyọrí lérí ọmọ mo láṣeyọrí lérí ọkọ mo láṣeyọrí lérí ìyàwó àti láṣeyọrí lẹ́nu iṣẹ́ aláṣeyọrí ní kọ́mpìnì aláṣeyọrí ládùúgbò àmọ́ láṣeyọrí nínú ẹ̀sìn tó o bá ti láṣeyọrí nínú ẹ̀sìn ọ̀ láṣeyọrí ilé ayé ilé wàhálà ni ọlọ́run bá aláwọ̀ nílẹ̀ kọ́ni khalaqnal insana fi kabad ọlọ́run la dá yín sínú wàhálà ẹnìkan tí èé wàhálà tí ò ní problem òun náà làlá lẹ́yìn àlá gbogbo ń tọ́ da ọlọ́run ń dà wọ́n síbòsíbò ń hàn wọ́n lé mọ́ni torí òun náà wọ́n wọlé qahiru fawqa ibadihi ó dá gbogbo ń tọ́ da tó jẹ gàba lérí wọn ipò ọlọ́run ka gbogbo ń tọ́ da èmi ń bẹ nínú wàhálà ìwọ náà ń bẹ nínú wàhálà problem wa kọ́lọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sẹ́ni tí ò ní problem ilé ayé gangan fún rẹ̀ ilé problem ni bọ́ bá ti rẹ́ nìkan lé ayé yìí gbàgbọ́ ní problem kọ́dà kó rí kọ́ máa rẹ́rìn sí ọlọ́kan kó rí nínú ọlá sórí ọlá àtọlà tí òun wò yẹn tó bá jòkó tì í tó súnmọ́ tó bá jòkó lóru tó pè é sí kọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yóò sọ fún ọ pé olówó ń sunkún lóru yóò sọ fún ọ pé ọlọ́mọ rẹpẹtẹ ń sunkún yóò sọ fún ọ pé ọba ìlú ń ké president ìlú yóò sọ fún ọ pé ọba Maka ó ní problem ọba Amẹ́ríkà ó ní problem ọlọ́run dà wá sínú ìdààmú ilé ayé yẹn ó wá ní ká máa ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwa ń wá àbáyọ fún ìdààmú ilé ayé àwa ṣẹ̀sìn mọ́ lọ́lọ́run fi ní wal asri ọlọ́run bá ní mo fi àsìkò rọ̀ ilé ayé búra innal insana láfi khusr ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn wọ́n wà nínú wàhálà nínú òfò ẹ̀kan ní tí wọ́n máa dààmú gbogbo ìdààmú rẹ̀ ní òfò ní ó padà ṣe kíni ní ó padà já sí àbí kíni wàhálà tó ṣe lérí ọmọ tọmọ ọmọ ọlọ́run tó di kiri yóò mọ lọ́wọ́ ọ láṣeyọrí lérí ọmọ bọ́mọ ó sì jìyà lọ́rùn ni wọ́n náà jìyà àṣeyọrí wo lórí lérí ìyàwó ẹ
tó jẹ́ pé kàn gbẹ̀rẹ̀ mùsùlùmí ni gbogbo ọpọlọ pátá ọpọlọ àwọn kèfèrí ni ìyàwó rẹ̀ ọ̀lẹ́sìn ọlọ́láṣeyọrí àwọn ọmọ rẹ̀ ò sí lọ́hùn ọlọ́láṣeyọrí o torí tí ilẹ̀ bá sún lógìgì fún anybody bí ilẹ̀ bá sún lógìgì ibi à ń lọ yẹn wọ́n padà wá bí wàá tún ṣe mọ́ òun ò ní béèrè nǹkan kan lọ́hùn lẹ́yìn ẹ̀sìn ẹni bá ti wá mójútó ẹ̀sìn yẹn òun láàmú kọ́ láṣeyọrí ọmọ rẹ̀ ń ha Quran ọmọ rẹ̀ ń kírun ọmọ rẹ̀ ń gbààwẹ̀ láì ṣe pé wọlé ó sẹ̀ ń lé lọ mọ́ṣáláṣí ó ti láṣẹ fúnmẹ́ǹt ó ti láṣeyọrí ìyàwó rẹ̀ kété pé torí owó tó rí lọ́wọ́ rẹ̀ ní fi ń sin lọ́hùn ẹ̀rí obìnrin mi lónìí yóò ní abúlágbájá ó ṣe báyìí fún un tán ọ̀ṣẹ̀ ń òun sì bọ́jà àbùlé rí wọn náà wo ń tọ́ fẹ́ ọlọ́run ó bọ́jà àbù torí pọ̀ ọ̀ṣẹ̀ ń torí rẹ̀ ní sẹ́ ń wọ̀jà àbù kò wọ̀jà àbù torí Allah kò mú jà àbù lẹ́sìn kọ́dà ẹlòmíà lóhùn kírun mọ́ gbọ́n òde ní kírun kí ló ṣẹlẹ̀ òun ní kí dáàdi ìrágbájọ́ ọ̀rà kankan fún olóhùn ọ̀rà òun òde ní kírun mọ́ ọwọ́ fẹ́ ìyàwó nìyẹn ṣé ìyàwó tó filẹ̀ fáwọn ọmọ rẹ tó bá kú lógìgì nu ṣé ìyàwó jọ̀bọ̀ tọmọ tó fi jèrè ọmọ nínú sàárè nìyẹn owó bàtà nìkan là ń ṣàkólé kan lérí ẹ̀ owó aṣọ owó wardrobe gbogbo ẹ̀ náà dáa àmọ́ kọ́ mọ́ díẹ̀ sí lọ́wọ́ àní tó dá lé ayé ọlọ́run ní kẹ́ lò ó àmọ́ ẹ jẹ́ ọ̀ràn yín lọ́wọ́ láti máa ṣe kí ni láti máa improve nínú ẹ̀sìn kì í ṣe pé yóò máa kún yín lọ́wọ́ láti máa jáde kó nínú ẹ̀sìn bó bá bẹ lómi lọ́wọ́ bá ṣe jòkó lẹ́yìn lówó gidi kò ní wá jòkó yìí yóò gbé mọ́tò yóò kọjá lọ ni yóò òun lọ lè ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun èyí jẹ́ pé tọ́lọ́run bá gbowó lẹ́wọ̀ lómi àbí tí wọ́n ń ta lé lọ́wọ́ ọlọ́run fẹ́ràn ẹ̀ ni ọlọ́run mọ̀ pé wọ́n bá dá a lù tó wọ́n yá a lù etí òkun ló ti máa lọ lè wẹ̀ ní òhò ọlọ́mọ sọ alẹ́ olórí burúkú kéèyàn máa lọ lè wẹ̀ ní òhò létí òkun owó nífa bó bá dé tán èèyàn mọ̀ sí wíwèrè a máa kọ́ da fún sọ wá da fún yẹn ọ da fún ẹni tí ọ̀ka yìí la èèyàn kí zúrì kò kí á sílẹ̀ lọ́ da fún èèyàn sùn látàlẹ́ dàárọ̀ kò nàró níwájú Allah kó gbé rákà méjì dìde ọlọ́dà fún bó ló ṣe wá da fún yẹn àwa ń fi ọlá àti ìkẹ́ tí ó tán à ń gbé lékè ọlá ọlọ́run àti ìkẹ́ ọlọ́run tí ó ṣẹ́kù ọlọ́run ọba Allah sọ ní al-Qur'an al-Karim ó ní inna khalaqna al-insana min nutfa ọlọ́run la dọ́ mi yẹn látara àtọ̀ àmúṣáájìn tí ń tira wọn jáde pù tó bá fẹ́ jáde nabutalihi ọlọ́run bá nígbà tá a da tán látara àtọ̀ nabutalihi li nabutaliya ọlọ́run nítorí kálíbà dán wò láṣẹ dáa sọrí pé wàhálà ti dé ọlọ́run ní òun dá ọ nítorí problem àbíkí làǹgbó yé sí inna khalaqna al-insana min nutfatin amshaj nabtali ọlọ́run ní a dá ọmọ èèyàn nítorí problem ẹ̀kínládé tàwa ní problem tàwa ní wo islam mọ́ tọ́lọ́run dẹ̀ ń sọ fún un Quran pé òun dọ́ tán òun kó pírọ́blẹ́mù sí i tọ́ ọmọ rán ni bó bá ti ń bọ́ nínú kan ó tún máa wọnú mi tó bá ti ń bọ́ nínú kan ó tún máa wọ̀ mí kí ló dé tàbí ṣàdúrà nítorí pírọ́blẹ́mù àbí ìyẹn ọlọ́run dá pírọ́blẹ́mù ó tún dá solution wọn ni wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ pè mí lérí ìṣòro yín èmi ó dá yín lóhùn ọbẹ̀ lọ́wọ́ ọba ọlọ́run sì mú pírọ́blẹ́mù yẹn kó bí bá ti ń mú kó tán yóò sì tún kẹ́mi ń ṣe la àárẹ̀ yọ ọ̀kan tí wọ́n fi ń sọ pé òkìrùn mọ́ ọgbà rẹ̀ mọ́ mẹ́wàá rẹ̀ ní ń bẹ lára bàbá mi tí ń fèrè kan lẹ̀ fọlọ́hún mẹ́wàá rú ẹ̀. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní wala nabluwannakum bi shay ọlọ́run bá ní la nabluwannakum la na méjèèjì yẹn wọ́n máa ń kó bo váàbù tá a bá fẹ́ sọ fáwọn èèyàn pé ó di dandan o ó ti di dandan o ọ̀sọ́gbọ́n tẹ fẹ́ dá sí yẹn ìyẹn ti parí o ọlọ́run ní dán yín wò dandan ni kí n dán yín wò. àìlówó lọ́wọ́ jama àdáwò ni gbogbo bàbá yẹn lọ́wọ́ tán kí náà tún dà yóò di àdáwò ni òwò lọ́wọ́ máa lé àwọn èèyàn káàkiri kó tó lówó wọ́n bá lówó tán òwò nílé èèyàn ká mọ́ kí ni àwọn máa ṣẹlẹ̀ àwọn èèyàn lókùnjọ́ máa lé wọ́ káàkiri ó ní sinmi fóònù rọ́ọ̀mù ríngì látàárọ̀ dalẹ́ ẹ̀bùn mi bọ́ba tún pa mẹ́sẹ̀gì ọ̀hún tàn báyìí mẹ́sẹ̀gì ni bàbá sálẹ̀ ìlú èbó tó lè sinmi gbàtọ́ bá fi dé ọba fáìlì ní lọ́fíìsì rẹpẹtẹ ọba lẹ́nu ẹbí ọlọ́run gbé ọ dìde láàrin wọn kó lè bá dán wò ó sì dá wọn náà wò làwọn náà fi ń tọrọ
tọ́ba wa ní àdánwò tiẹ̀ ọ̀pọ̀ sọ́pàrọ̀ rẹ̀ káwọn dàbí ìwọ kí wọn náà dàbí àwọn ìwọ náà sọ pé ọ̀fẹ́ ìyẹn wọ́n fọwọ́ mú kan ni ọwọ́ lọ́ọ̀fẹ́ fọwọ́ mú gangan ilé ayé tọ́wọ́ yìí kọ́ o ti mọ̀ yàn ọmọ dààmú táwọn yẹn bá mọ̀ tán òní ṣe kínní òní sinmi ẹ̀yọ́ màá yá mi ọlọ́run wa ní wal asr ọlọ́run bá ní mo fi àsìkò rọ̀lẹ́ ayé búra innal insana láfi khusr ọmọ èèyàn bẹ nínú òfò kí ni wọ́n pè lófò jama kí ni wọ́n pè lófò òfò àdánù kí ni wọ́n pè bẹ́ẹ̀ ní tí wọ́n pè bẹ́ẹ̀ gangan nínú ìtumọ̀ òun náà ni faqdul alaqati baynaka wa bayna rabbik òun náà ni káàrin ìwà àtọ́lọ́wọ́n ọba aláwọ̀ dàrú òfò nìyẹn kò níṣòro kó lọ lè bá òkúta kò ní problem kó máa wá bayọ kó lọ lè bá rin ní tí wọ́n ń pè ní òfò nìyẹn o bẹ́ẹ̀ yóò bá ti lọ́lọ́run ó ti ṣòfò bẹ́ẹ̀ yóò bá ti lọ́lọ́run ó ti ní gbogbo nǹkan ọlọ́run rẹ̀ Muhammad asibukala ọlọ́run ọba ní Allah nìkan ti tó ó ti tó fún ẹ fún ayé rẹ àtọ̀run rẹ wa man ittaba'aka minal mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táyé ó fi parẹ́ Allah nìkan ti tó fún wọn fọ́rọ̀ ilé ayé wọn àtọ̀rọ̀ àlìkíyàmà wọn bàbá ti fìrí kanlẹ̀ kọ́ pè ọlọ́run kọ́ jòkó àdúrà kọ́ tẹ́wọ́ sọ́lọ́run ló ṣe jẹ́ pé àwọn tí wọ́n bá ti kú nínú Islam àwọn ìyẹn gangan ni wọ́n máa ń sọ pé wọ́n ní problem ẹlòmíràn náà sì ń wá mọ́sálásí ń wá jímọ̀ ń wá yídì wọn ò kórúkọ rẹ̀ sínú àwọn mùsùlùmí o torí pé bí ṣe ń wá mọ́sálásí ní tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n yẹ pé wọ́n mùsùlùmí nìkan náà gba àwọn yẹn munafikun mudabdabun la ilaha illa wa la ilaha illa ẹ lè sí mọ́ òun tán ẹ lè sí mọ́ bí ṣe ń yọjú lọ́hùn ní yọjú ń bí irú ìsìláàmù tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn ọlọ́run bá ní wal asr ọlọ́run bá ní mo fàṣikò rọ̀lẹ́ ayé búra innal insana láfi khusr ọmọ èèyàn ń bẹ nínú òfò torí téèyàn bá ti lùsì ọlọ́run èèyàn ti lùsì gbogbo nǹkan níbo ọlọ́run aláwọ̀ fẹ́ yọ àwọn tí ó là nínú òfò yìí kí lọ́lọ́run kọ́kọ́ sọ illal ladhina amanu ọlọ́run láwọn tó bá ní ìmánì òdodo sọ́lọ́ nìkan ni wọn ò ṣòfò ọlọ́run ọyọ wọn fúdá lẹ́yìn ìgbà tó ti sọ pé innal insana láfi khusr òfò ní níbo ọlọ́run bá ti kẹ̀yìn síyàn nínú àwọn òfò tí ń ṣe àwọn èèyàn lé ayé òun náà ni butilanu li a'mali salihah kámọ́rì iṣẹ́ ẹ̀ríṣẹ́ kéèyàn wà lé ayé kó jẹ́ irinṣẹ́ burúkú láwùjọ ọmọ èèyàn ipe bó ṣe jòkó lẹ́yìn tẹ́ bá fẹ́ da nǹkan rú ẹ pè nọ́mbà yẹn bó ṣe ń bọ̀ yẹn tẹ́ bá fẹ́ ba nǹkan jẹ́ ẹ lọ lè rí i bó ṣe ń bọ̀ yẹn gbogbo ẹbí ń ṣépele ni bó ṣe ń wo yẹn tẹ́ ń wo tẹ́ rò pé èèyàn kan tọrọ ni bó ṣe wà ń gbogbo ará àdúgbò ń ṣépele ni bó ṣe wà tẹ́ rò pé ọmọ èèyàn tó daṣọ èèyàn bóra yẹn ẹranko ni ó ní gbogbo ilé iṣẹ́ tá a wà yìí òun ni èṣù bí èèyàn ti ń dànkan rú tọ́ ìjọ tọ́lọ̀ yẹn bá ti dà báwọn téèyàn ò ríṣẹ́ rí ṣe mọ́ èèyàn ti wà nínú òfò ọlọ́run ní àwọn tí wọn ò ní sí nínú òfò wa amilu salaha wọn náà làwọn tí wọ́n ríṣẹ́ rí ṣe kí ni ẹlẹ́ẹ̀kẹta watawasaw bilhaq àtàwásí bilhaq ọlọ́run bá ní ìgbà tẹ́ ẹ̀ ní sí nínú òfò mọ́ ìgbà tẹ́ ẹ̀ bá la òdodo mọ́lẹ̀ fúnra yín tẹ́ ẹ̀ bá ti ń bára yín sọ̀rọ̀ ọ̀rọ̀ Ìsìláàmù ti kọjá ọ̀rọ̀ wákà ká máa dá wákà káwọn obìnrin ọmọ gbé lókè káwọn ọmọ gbé sálẹ̀ àfọ olórin sọ àfọ olórin sọ àfọ olórin káfọ ọmọ kọrin kọmọlékè wọn máa gbé lẹ́yìn káwọn ayé alásàlátù ká máa hó ọ̀rọ̀ Ìsìláàmù ti kọjá gbogbo yẹn ìrora àwọn Americans àwọn Europeans tí wọ́n gbà Islam ṣẹ́dù Ìsìláàmù alásàlátù náà gbà they are serious Islam sunna ni wọ́n ṣe kíni ni wọ́n gbà sórí ibi tọ́rọ̀ dé yìí ọmọ ìyá mi watawasaw bil haqq
ọlọ́run ọba ní ẹ̀yin tẹ́ ẹ̀ ní wà nínú òfò òun náà ni àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń sọ òdodo fúnra yín kìí ṣẹ̀yin tẹ́ ẹ̀ máa ń tanra yín òdodo ti wá kalẹ̀ ó sì ti balẹ̀ nílẹ̀ Yorùbá àwọn afá ti pín sí méjì àfẹ́ ẹlẹ́bọ àtàfà súnà mélòó mo gbé jàmá bó mo wí àfẹ́ ẹlẹ́bọ àtàfà súnà ìwọ ni kọ́ wa mọ ibi tí ìwọ wà ẹ sì gbọ́dọ̀ pé nìkan lẹ́lẹ́bọ ó dìgbà tẹ́ bá bẹ́ bọ lọ́wọ́ ẹ̀ wọ́n ní ń ṣẹbọ má pè lẹ́lẹ́bọ o títí tí ó fi sọ pé ẹlẹ́bọ lèmi ọ̀kan nínú àwọn àfẹ́ ẹlẹ́bọ nílọrin ó ní bẹ́ẹ̀ yọ̀bá sóògùn èmi ń sóògùn tààrà nígbà ló kú láàárọ̀ jẹta àbárò àná wọn ló kú láàárọ̀ jẹta àná lè mérí lérí YouTube wọn ló kú la ilaha illallah oògùn tí ń ṣe yẹn ó yẹ kó lè gbà á kú lọ́wọ́ kú ṣebí oògùn yẹn náà ní gbàgede Ọlọ́run ṣebí ní tó fẹ́ kọ́lọ́run ọba aláwọ̀ ṣe fóun náà ló ní kóògùn ọmọ ṣe kíni kó ọmọ ṣe tí fi ń ṣàjọ ibi tẹ́yìn máa ń ṣàjọ ibi yẹn mí ni ẹni ó sì ní ìtumọ̀ lọ́dọ̀ ọ̀yàn ìyẹn sì gbàgbọ́ nítorí wọ́n ń ṣàjọ yẹn sọlọ́run nítorí ṣàjọ yẹn nítorí ọ̀hún dá ní creation ni not creator ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àáfà tó bá mọ̀ pé àáfà súnà lòun kó darapọ̀ mọ́ súnà mọ́ fẹ̀nu lásán sọ tó bá mọ̀ pé àáfà olóòṣà bá ní ọ́ jáàmọ̀ pé olóòṣà ní ọ́ kálí sọ fáwọn èèyàn kálí sá àmọ́ pé ẹ máa da òòṣà papọ̀ mọ́ ìmánì ẹ máa da ìmánì papọ̀ mọ́ òòṣà ìṣìnà ni ọlọ́mọdé alladhina amanu ọlọ́mọdé ẹ̀rọ àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́mọ yalbisu imanahum bidhulm tí wọ́n fi àbòsí ẹbọ wọn ò fi lu ìmánì wọn ọlọ́mọ yalbisu kéèyàn lọ́ nǹkan mọ́ nǹkan ẹ máa rí nínú ṣẹ̀ṣẹ̀ ẹ máa rí nínú Islam yóò máa ṣàdúà yóò máa lo gbérí ọdẹ yóò máa ka kùrùsì yóò máa lo pàró yóò máa ka ìdájà yóò máa ṣe àṣejẹ owó méjèèjì ni yóò máa ṣe kí ni yóò máa ṣe ẹni wọ́n ń pè ní ẹlẹ́bọ nìyẹn tí wọ́n ní mùsùlùmí ẹlẹ́bọ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́bọ àmọ́ tí wọ́n ti ní mùsùlùmí ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá tí wọ́n rí fásitì nìyẹn ipe yín ṣe Ìsìláàmù yín tún ṣe ẹbọ. àwọn èèyàn ń kú lọ́kọ̀ọ̀kan àwọn èèyàn ń lọ sàárè ń gbàlejò ní jojoojúmọ́ ìtẹ́ ń kún bá a ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n gba àwọn kan lọ báyìí wọ́n gba àwọn kan lọ́sàn yìí lọ́wọ́ rọ̀ lẹ́yìn wọ́n gba àwọn kan lọ lálẹ́ wọ́n gba àwọn kan lọ lọ́la náà bẹ́ẹ̀ jojoojúmọ́ níjọ́ lọ́mọ tí ó kàn ọ́ ọlọ́wọ́n bá aláwájú oyè wọ̀nyí pé ilé ayé tó wà yìí oyè àtàwásù bil haqq ká máa bára wa sòdodo ọ̀rọ̀ káwà fà kásì kuran ní ká máa sí kuran ní fala tad'u ma'a Allahi ahada kuran ní ẹ gbọ́dọ̀ pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run kí ni àwọn afẹ́ lẹ́bọ̀ kí ni àwọn sọ wọ́n ní kéèyàn ó pọ̀fọ̀ kó pé àwọn àgbà òburú káfọ́lọ́ ní tọ́lọ́run káfọ́ késàrì ní ti késàrì ó gbọ́dọ̀ pọ̀fọ̀ mọ́ níbo ti ń pè Ọlọ́run torí ẹ̀yìn ọ̀fọ̀ tó ń pa òun àwọn kan ló ń ṣe kíni ni ló ń pè bọ́ọ̀bọ̀ tí sàdúrà gbọ́dọ̀ sógun mọ́ torí ń tọ́ fẹ́ rí nínú àdúrà náà lọ́ fẹ́ rí nínú oògùn tó ń ṣe Ọlọ́run ò sí ní oṣù oògùn ó ní kó ṣe kíni ud'uni astajib lakum Ọlọ́run ni ẹ pè mí kí n fún yín tẹ̀ ń fẹ́ pípé nìkan náà ni bọ́ bá ti pè é yóò sì fún ọ òní nìkan ọmọ sàǹkan jọmọ́ ọmọ jó nǹkan kọ́ ọmọ lọ́ nǹkan ọmọ wé nǹkan papọ̀ kọ́ ọmọ rí nǹkan mọ́ sáré ogun kọ́ ọmọ lè wẹ̀ lódò ó sì fẹ́ jáde ilé ayé tó wà ní o ní sinmi ń bẹ́ẹ̀ torí jojoojúmọ́ lọ́wọ́ ma wàhálà bọ́bá tó wá kú ọ wà lè wọ́n náà gbére àtàwásù bil haqq ó di ọ̀ràn yẹn fún wa gbogbo àwa ìmáàmù ká má bẹ̀rù níta jẹ kò sí lọ́wọ́ ẹ̀dá kankan níta jẹ kò sí lọ́wọ́ ẹnì kankan ọwọ́ Ọlọ́run gbogbo ẹ̀ wà Ọlọ́run ní watawasaw bis sabr ẹlẹ́kẹrin nìyẹn tẹ́ ẹ bá fẹ́ kú nínú òfò ẹ máa fúnra yín sùúrù la sèmálẹ̀ ní tí imáni fi bàjẹ́ pé mi ò lè dúró Ọlọ́run o mi ò lè dé Ọlọ́run bọ̀ Ọlọ́run èdèlógún ọdún o sùúrù la lè sèmálẹ̀ ní ìwà fi bàjẹ́ iṣẹ́ rẹ tọ́pọ̀lọpọ̀ ṣe ó ti bàjẹ́ Ọlọ́run ní ẹ máa fúnra yín sùúrù pé yọ padà dà ẹ ṣe sùúrù fọlọ́run torí Ọlọ́run ọba Allah ó sọ fún wa yìí pé òun Ọlọ́run
oye òun pa yín láṣẹ ìṣubírù ọlọ́ọ̀ni ẹ ṣe sùúrù fún mi ṣé ní tá à ń fẹ́ ṣé kò lè ṣe ni lásìkò tá à ń fẹ́ yẹn àmọ́ níbi ṣe ń ṣètò rẹ̀ wọ́sọ́ọ̀bìrù ọlọ́run bá ní ẹ máa búra yín sùúrù ọlọ́run pa gbogbo aláṣẹ ó tún wá rán wa síra wa ó ṣe sùúrù bàbá kanjú lábẹ́ gbóná ó ní problem ọgbà 25,000 lóṣù ọwọ́ ní ọ̀ láṣeyọrí ó lè gba 3 bedroom flat ó ní ogun ìdílé kọ́ wọ́n lọ́ọ́ mọ wọn rẹ̀ owó téèyàn bá ń gbà bíṣẹ́ àti nature ṣẹ́yàn ní ó dìtámì irú mọ́tò téèyàn rà ní ó dìtámì ilé téèyàn gbà ní ó dìtámì irú ìyàwó téèyàn fẹ́ nígbà tí Fatima bintu Qais ó ní Muawiya dànù kọ̀ọ̀hún radiyallahu anhu ọlọ́mọba yọ́nú sí sàhábà dáadáa ni Ànábì ní Fatima ò lè fẹ́ Muawiya fa inna Muawiyata la sa'aluk Muawiya ò ní capacity láti gbèrú rẹ̀ sílé kò sówó lọ́wọ́ ẹ̀ kéde pé ò lówó rárá o kò sí owó tó lè fi tọ́jú irú rẹ̀ àbí Muawiya ń jẹun gbà náà ń sàn náwó àmọ́ owó tí ń ná yẹn lẹ́fù yẹn oye tọ́wọ̀ yẹn kò tó ti lẹ́fù ìyàwó tó fẹ́ ṣe kínní tó fẹ́ fẹ́ Ànábì ní Fatima pé wọ́n Fatima ò lè fẹ́ Muawiya padà di gọ́fìnà padà dolówó Ànábì òfin tí ó ṣẹlẹ̀ lọ́la kó máa fi dájọ́ fún pé ẹyí mọ́ ẹrún mọ́ tó bá padà yẹ́yọ́ máa dá ó ṣe sùúrù ó lè yan ẹ̀kọ́ rẹ níbi tí apẹ̀rẹ̀ rẹ ṣe kíni tó ga jù ọ lọ ayé wa dàrú ọ wá ní problem ẹ dákun ẹja ṣe sùúrù gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lélẹ̀ ní wọ́n ti wà nínú wàhálà tí wọ́n rábàyọ fún torí pé àníyàn tó ń fi fẹ́ ẹni tó fẹ́ yẹn kì í ṣàníyàn torí Ọlọ́run tó wá dé pé torí Ọlọ́run ni yóò máa wà nílé rẹ̀ yóò sì máa ṣe dáadáa sí títí tí ó fi pàdé Ọlọ́run torí Ọlọ́run eku Ọlọ́run sì kú láyé rẹ̀ àmọ́ tó wá dé pé torí mọ́tò ló ti fẹ́ níjọ́ tí mọ́tò bá ti nọ́ọ̀kì wàhálà ti dé tó wá dé pé torí iṣẹ́ ni níjọ́ tó bá ti kú lẹ́nu iṣẹ́ yẹn wàhálà ti dé ilé ayé sì ní máa ń lọ yín máa ń bọ̀ ni gbogbo ń tábà ṣe ẹja máa ṣe torí Ọlọ́run kó lè bá last tábà fẹ́ràn yàn ká fẹ́ràn yàn torí Ọlọ́run tábà fẹ́ yàn ká fẹ́ yàn torí Ọlọ́run èyí ò ní káàbọ̀ ọba tọ́jú ìyàwó ńlé o kọ́mọ̀ pé wọ́n nítorí Ọlọ́run nìkan ní kẹfì fẹ́ wa ìyẹn bá máa ní kankan tí bọ́ọ̀ bá ti tẹ̀ra mọ́ṣẹ́ ìṣẹ̀rí àní kò fi ọlẹ̀ tó ń sùn nulẹ̀ tó jáde ọ̀ wáṣẹ́ ọ̀ tẹ̀ra mọ́ṣẹ́ ọ̀ ń sọ̀lẹ̀ ọ̀ ń sùn òjò kù báyìí ó lè yí sọ borí oníwọ̀n níbi tá a lọ yẹn àgbàdo òjò wa ń bẹ̀ Ọlọ́run kọ́ mọ́ṣá ìsánú ẹnì kọ̀ọ̀kan wa àwọn wo làwọn ṣẹ́ rí tẹ́ni ká máa ṣe alákọ̀ọ́kọ́ iṣẹ́ rẹ̀ òun náà ni al-imanu billah sẹ́rí imanu gangan fún rẹ̀ iṣẹ́ ni àwọn bá fi ní al-imanu billah huwa tasdiqu bil qalb òun ni kó gbàgbọ́ nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run nìkan lọ́ba tí yàá sìn òun nìkan lọ́ba táwọn wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ àbí wal qawlu bil lisan ó sì máa sọ lẹ́nu ó gbọ́dọ̀ sọ̀sọ́kúsọ ọmọ sọ̀ntọ́ da jáde lẹ́nu torí pé imani a máa mọ̀ pẹ̀lú tí máa ń jáde ní ẹnu rẹ̀ lẹ́yìn náà wàlẹ̀ amalu ẹ̀rí alimán wàlẹ̀ amalu bílí jawarih eríkèéríkèé rẹ̀ yóò máa ṣiṣẹ́ tọ́ imani tọ́ ló ṣe kíni olóòní tó wà lọ́kàn rẹ̀ tá a rí lọ́lọ́run fi ní kọ́ aflahal mu'minun Ọlọ́run láwọn tí wọ́n láṣeyọrí àwọn tí wọ́n bọ́ kúrò lọ́wọ́ wàhálà aflaha Ọlọ́run ní al mu'minun ẹ̀dá kan torí tọ́lọ́wọ́n ọba gbogbo ohun tí ìgbà bá kọ́ sọ̀rọ̀ ẹ̀dá ẹ má jí ìmánì Ọlọ́run tọ́ ọ bá ti lè kẹ̀yìn sí Ọlọ́run tọ́ ọ bá ti lè fàdúrà lẹ̀ tọ́ ọ bá ti kú nínú gbàgbọ́ ilé ayé rẹ̀ àtọ̀run ó ti bàjẹ́ Ọlọ́run láwọn tí ó jèrè àwọn tí ó láṣeyọrí qad aflaha al-mu'minun ilé àwọn tí wọ́n bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi ni ajaban li amril mu'min anabi ni emani ọ̀rọ̀ ẹni tó nígbàgbọ́ sọ́lọ́run ọ̀rọ̀ rẹ̀ máa ń ṣe ní léèmà inna amrahu kullahu lahu khairi gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sínú ayé yóò máa sọ fún mi pé dáadáa ni
dáadáa ni àdánwò eléyìí dé ó ní dáadáa ni wàhálà eléyìí tún dé ó ní dáadáa ni Ànábì ní dáadáa náà ni gbogbo tó bá ṣẹlẹ̀ sí nínú àwọn nǹkan walaysa dhalika li ahadin illa lil mu'min Ànábì ní ẹnìkan ò sì ní rí oore yìí ẹni máa ṣe mọ̀ pẹ̀lú iṣẹ́ nìkan ẹnìkan ò ní máa rí oore lérí gbogbo tó bá ṣẹlẹ̀ sí àfọlùgbàgbọ́ òdodo nìkan ẹni tá a wí yìí Ànábì ní asabatu sarra shakara gbogbo gbàtọ́ Ọlọ́run bá fún un ní nǹkan dùnnú yóò dúpẹ́ kì í ṣẹnu nìkan o Ọlọ́run fún ọ lówó ọwọ́ ń na sínú ẹ̀ṣẹ̀ ó dúpẹ́ bó bá ti bàyàn lọ́wọ́ báyìí ṣètọ́nà máa pàpẹ́ kó ẹ̀ṣẹ̀ tó bá ti ń fi ìké Ọlọ́run ṣe Ọlọ́run ó dúpẹ́ lẹ́yìn náà ọmọ fẹnu dúpẹ́ ó di méjì lẹ́yìn náà ọmọ ṣe àìdùnnú yẹ pẹ̀lú àwọn èèyàn bọ́lá bá ti ń darí ìkẹ́sọ́dọ̀ rẹ̀ ìwọ náà máa mú dẹ̀ ọmọ fáwọn èèyàn ó dúpẹ́ nìyẹn Ànábì ni yóò dúpẹ́ fakana khairan lah kó dúpẹ́ yẹn náà lóore fún tí ó bá dúpẹ́ ó sóore fún torí pé oore yẹn padà bàjẹ́ ẹni tó mú oore Ọlọ́run ọba tí fi ń ṣòfò ó ń fowó ṣòfò àwọn èèyàn gbé bẹ́ẹ̀lì dollars lọ́wọ́ nílẹ̀ wa nílẹ̀ Nàìjíríà wọ́n dẹ̀ spray rẹ̀ fáwọn olórin ọ̀kẹ́sẹ̀ gbé báyìí ó sì dá sí ojú òfurufú bẹ́ẹ̀lì dollars gbogbo àwọn tá a wù yìí ní ọba túbá lọ́dọ̀ Ọlọ́run ẹ lọ lè máàkì wọn kalẹ̀ láwùjọ ebi ó padà pa wọn ìyà ó padà jẹ wọn Ọlọ́run ó padà sọ fún wọn yìí pé òun Ọlọ́run ọba òun bẹ àwọn kan sì ń fẹ́rí gbọ́dọ̀ tí wọ́n ń kin Ọlọ́run tí wọ́n ń kí Ọlọ́run tí wọ́n ń sin Ọlọ́run tọ́lọ̀ ń ta láwọn lọ́wọ́ ń gbà wẹ̀ nígbà míì adìlì gan ni ó fi rí owó tó fi ra làbínú tó sínú ọ̀rẹ́ Ọlọ́run sì ni. Ànábì wa iná asabatu darra sabar olùgbàgbọ́ òdodo tí Ọlọ́run bá dán wò pẹ̀lú ìnira sabara yóò ṣe sùúrù làwọn fẹ́ ṣe mọ́sí ó ti rẹ̀ wọn o ẹ wá gbé wọn lọ aníbo nìkan gbé ọ lọ wọ́n ní ṣọ́ọ̀ṣì kan bẹ́ẹ̀ bí kan pásítọ̀ kan wá bí kan ọ̀rẹ́ wọn ò ń ta wọn o pásítọ̀ àti bàbá aláwo yẹn ń ta wọn náà ń ro àwọn náà ń sunkún lóru nígbà tó ti gbàgbọ́ pé solution wà nínú ẹ̀sìn mi yàtọ̀ sí ẹ̀sìn Islam faqad kharajta min Islam ó ti jáde kó ní ẹ̀sìn Islam ọba àmọ́ kẹrin ọba àmọ́ gbàwẹ̀ ọba àmọ́ lọ hajj ọba ti gbàgbé solution wà nínú ẹ̀sìn mi tó yàtọ̀ sí Islam ó ti kó ní ẹ̀sìn Islam torí gbàtọ́ lọ́wọ́ ọba Allah sọ fún wọn ní iyyaka na'budu wa iyyaka nasta'in nǹkan mélòó ló ń sọ nǹkan méjì Ọlọ́run ní ẹ máa sọ pé mi nìkan lẹ́ẹ̀ máa sìn ó ti tán síbẹ̀ wa iyyaka nasta'in ńkọ́ ọ̀dọ̀wọ́ Ọlọ́run nìkan la máa wá bayọ̀ wá lérí ìṣòro wa bọ̀tá bá wà ní wàhálà a máa nasta'inu bika wa iyyaka nasta'in natlubul auna mink a máa béèrè ìrànlọ́wọ́ solution lérí ìṣòro tá a bá ní. fakana khairan lah Ànábì ní ó ṣe sùúrù nígbà tá a dáwọ́ dé àwọn èèyàn sọ fún pé alájà máa wòran o alájà ní bọ́lọ̀ ń ṣe kọ́ ni o bọ́lọ̀ ń ṣe fẹ́ ni o bọ́lọ̀ wọn bá Ọlọ́run ní mọ̀ sí o Ọlọ́run ló pàṣẹ ẹbẹ́ o torí kankan ò ní ṣẹlẹ̀ lérí ilẹ̀ Ọlọ́run bó ṣe kó kéré tó àfi kí àṣẹ ó wá láti sánmà ló fi ní fa idha qada amra fa innama yaqulu lahu kun fayakun Ọlọ́run bá ní gbogbo ní ọba ṣẹlẹ̀ lérí ilẹ̀ èmi Ọlọ́run nìkan ṣoṣo fa innama yaqulu lahu yaqul kéde yaqulun yaqulu lahu ọba Allah yóò pàṣẹ àṣẹ tó pa yóò ní kún máa jẹ́ bẹ́ẹ̀ fayakun nǹkan yóò sì máa fayakun yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ ara ni ọ́ Ọlọ́run mọ̀ sí òun ló ní kára ọmọ ni ọ́ solution ọ̀dọ̀ ẹ̀ lọ́wọ́ àgbo tó lò oògùn tó lò dókítà tó treat ẹ̀ òun ní ọ̀darí wọn. ẹ̀yọ́ màá yá mi najallahu lil mu'mini minal khusran àwọn olùgbàgbọ́ òdodo àwọn Ọlọ́run ọba Allah máa ń yọ kúrò nínú wàhálà nítorí pé wọn ò sí nǹkan mí lẹ́yìn Ọlọ́run níjọ́ tó bá ti bá rẹ̀ nílé ayé pé mo dúpẹ́ o òsàdábọ̀ òsàjọbọ̀ ní ilé abúlé wa nílùú wa àbí ibi tí ń gbé àbí lọ́jà tá a ti ń tajà èmi bá wọn ṣe o ti láṣeyọrí o ti bọ́ lọ́wọ́ wàhálà ayé àti wàhálà ọ̀run torí pé o ti dọ̀rẹ́ Ọlọ́run
sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ èṣù làwọn àwọn tí wọ́n mú kankan tí wọ́n gbọ́kànlé yàtọ̀ sọ́lọ́hún èṣù ni wọ́n sìn. ọlọ́run Allahu waliyul ladhina amanu ọlọ́run bá ní òun ọlọ́run lọ́rẹ́ gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ walladhina kafaru ẹni gbogbo àwọn aláìgbàgbọ́ awliya'uhum taghut ọlọ́run bá ní èṣù ní ọ̀rẹ́ tiwọn. èṣù sì ní inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run bá ní èṣù ọ̀tá yín ni o ẹ mú lọ́tá o. àwọn tí wọ́n wá lọ lè mú èṣù lọ́rẹ́ wọ́n wá láwọn fẹ́ ká yé àwọn dáa. ẹni tí ń sáfáyé tí wọ́n wá lọ lè gba ọ̀sẹ̀ ayé ọwọ́ ta lọ́wọ́ àjàmọ́ ọwọ́ ayé wọ́n dà kíní wọ̀ dàrú rárá. ẹni tí ń sá fún aburú èṣù oyè tó tún wá lọ lè síngbẹ́rẹ́ ta ló dá gbẹ́rẹ́ lẹ̀ èṣù ọ̀sá kúrò lọ́wọ́ ọ̀tá ó tó bọ́ sí ọwọ́ ọ̀tá rẹ̀. gbogbo àwọn tí wọ́n ń sóògùn pátá èmi máa ń fi wọn rẹ́rìn ni kò sí bó ṣe lè dáa fún un tó láyé ayé rẹ̀ padà bàjẹ́ torí pé ẹni tó fọkàn sí pé ràn wọ́n lọ́wọ́ yẹn ọ̀tá ẹni ọ̀tá rẹ̀ lòun fẹ́ mú ọ lọ́bi tí ó ti dáa fún ọ ìwọ̀n ń fọ ọ lọ ìwọ̀n bá dójú ọ̀nà kí ló padà ṣẹlẹ̀ jama ló padà rẹ́yìn rẹ̀ ẹni tó lè dì má òun náà lọ́lọ́run fi ní wa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run bá ní ẹ̀sẹ̀ gbára lé alààyè tí ò ní kú ta ni alààyè tí ò ní kú jama Allah aládùn lẹ yorùbá ọmọ nípa aláàgán Allahu akbar Allahu akbar kọ́dà lèmi ò tó pé kò ní kílíà Allahu akbar ní ẹ̀ Allahu akbar wọ́n ní bàbá ẹlẹ́gbẹ́ islam ẹ wọlé kéwù islam jákujáku tẹ́sí yẹn gbogbo tẹ̀sùbá rẹ̀ ó ti wé nǹkan mọ́ eré tẹ̀sùbá báyìí nǹkan mẹ́mẹ́ Allahu akbar kí ni tó máa gbọ́ rọ́bìṣì yẹn ọlọ́run tóbi ní gbogbo nǹkan lọ àbí èyí tó wà lọ́wọ́ rẹ̀ nǹkan òkà tó wà lọ́wọ́ rẹ̀ ó tóbi jọ lọ́run lọ ó ní kò tóbi tọ́lọ́run ẹ̀yìn kí ládé tó wọ́n ń wá ẹni tí ò tóbi tọ́lọ́run kọ́ràn lọ́wọ́ tó bá ní ó ṣe déédéé ọlọ́run ó ti kó ní Islam tó bá lọ́jọ́ ọlọ́run lọ ó ti kó ní Islam tó bá ní kò tọ́lọ́run ó ti kó ní Islam nígbà tó tọ́lọ́run kí ló tó wá kó lẹ́yìn ọlọ́run ẹja jára wa o ká sí kíní jama ẹja jára wa sí ọjọ́ àṣà bọ́bá jọ Yorùbá mọ́ sọ dára ẹ gbà dára rẹ gbà kúrò lọ́wọ́ ayé àwọn ayé èyí tẹ̀ rí tẹ̀ ń bẹ̀rù àti àwọn fámìlì yín àwọn ẹbí dára ẹ gbà kúrò lọ́wọ́ lèmọ́mù dára rẹ gbà kúrò lọ́wọ́ àfa tí ó bá ti já àfa sunna dára rẹ gbà kúrò lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ká má sọ ọdọ lórí burúkú torí tó bá ti wọnú sàárè wọn nìkan lọ́dà wà ń bẹ̀. ọlọ́run bá aláwo ti sànú àwọn olùgbàgbọ́ òdodo nítorí pé wala yatawakkaluna illa ala Allah àwọn ìgbára lé kankan mí lẹ́yìn ọlọ́run ìwọ tọrọ rẹ bá ti rí bá ní tán ní gbogbo onú ilé rẹ àti ta rẹ kò sí kankan lẹ́yìn la ilaha illallah tó ní bẹ́ẹ̀ ni ó ti láṣeyọrí ìwọ ti bọ́ lọ́wọ́ wàhálà ó ti bọ́ lọ́wọ́ wàhálà torí ń gbà yẹn ló torí halawatal iman adùn gbàgbọ́ èyàn ò lè rí àgbà tẹ́yìn bá gbọ́ ọlọ́run gbọ́ pátápátá tí ò gbà nǹkan mi gbọ́ lẹ́yìn ọlọ́run mọ́. wal khasirun gbogbo àwọn tí wọ́n wá ṣòfò nílé ayé òun náà làwọn tí àárín àwọn àtọ́lọ́run ti dàrú ló fi jẹ́ pé wal asr innal insana lafi khusr ọlọ́run ní gbogbo èèyàn ti wà ní òfò nínú wàhálà illa alladhina amanu àwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú fámìlì wọn nìkan àwọn nìkan ni wọ́n bọ́ kó lọ́wọ́ wàhálà. ẹlẹ́ẹ̀kejì wa amilu salaha gbogbo àwọn tí wọ́n ti ṣe rè ẹlòmíì nígbàgbọ́ kò wá mọ̀ pé ìgbàgbọ́ yẹn òun àti iṣẹ́ rè ni wọ́n jọ rìn al-amalu bil jawarih tó o bá ti gbọ́ Ọlọ́run gbọ́ ọ gbọ́dọ̀ máa kírun fọlọ́run bóòlù ó sọ lọ gbọ́ Ọlọ́run gbọ́ láyé ní kírun tí Ọlọ́run tó gbàgbọ́ sì ní fasjud waqtarib ọ̀ya fẹ́rí kalẹ̀ kó súnmọ́ èmi Ọlọ́run gbogbo àtọ́ bá ti ń fẹ́rí kalẹ̀ lọ́wọ́ máa move closer to Allah subhanahu wa ta'ala gbogbo àtọ́ bá ti kírun déédéé ni lọ́wọ́ máa jìnnà sí Allah subhanahu wa ta'ala. al-amalu salih iṣẹ́ dáadáa nígbà tí abdullahi masoud tó bí anabi ó ní ma huwa ahabbul a'mali ila Allah ma huwa ahabbul a'mali ila Allah
àwọn iṣẹ́ wo ni Ọlọ́run ọba Allah fẹ́ràn jùlọ àwọn iṣẹ́ wo Allah fẹ́ràn jùlọ kí ni Ànábì sọ Ànábì ní as-salatu fi awwal waqtiha òun náà ni kéèyàn máa kírun lásìkò rẹ̀ ọ̀rọ̀ méjì ló wà ńbẹ̀ kéèyàn máa kírun ọ̀rọ̀ kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ fi awwali waqtiha lásìkò rẹ̀ lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ ó ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jùlọ nìyẹn o ìwà Abdullah ibn Mas'ud èèyàn tó wà lóhun nígbàgbọ́ tí ò kírun ò nígbàgbọ́ al-ahdu baynana wa baynahum as-salah anábìrin irun náà ló wà láàrin wa àti ìyá oníṣẹ̀ṣe bàbá oníṣẹ̀ṣe bàbá kìrìsìtẹ́nì kọ́ńfọ́ àti Sunday irun náà nìyàtọ̀ tí ń bẹ láàrin faman tarakaha faqad kafar tí wọn náà bá ti kírun mọ́ òun náà ti dára wọn ara sẹ́ẹ̀rì òun náà ní sọ́lá ọlọ́run tí wọ́n ti ṣiṣẹ́ rí ọlọ́run yọ ọ́ kó nínú àwọn tí ó ṣòfò yọ rábàyọ tó bá ti ń ṣiṣẹ́ rí ọ́ làbàyọ lọ́lẹ̀ fura ṣiṣẹ́ rẹ̀ pírọ́bùlẹ̀mù tó ní iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ó kírun déédéé ọlọ́kàn rẹ̀ ó balẹ̀ ọ mọ̀ pé ìmọ̀ kírun ni máa jẹ́ kọ́kàn yẹn ó balẹ̀ wa aqimi salata li dhikri ọlọ́run yẹn máa kírun kẹ́lẹ́ máa rántí ọlọ́run ala bi dhikrillah tatma'innul qulub ọlọ́run bá ní sẹ́yìn ọmọ pé ìrántí ọlọ́run ní máa ń fìyàn lọ́kàn balẹ̀ ni owó kì í fìyàn lọ́kàn balẹ̀ o bó bá pọ̀ tán kan yín máa ń jáyàn láyà ni tó sùn tì ó ní rọrùn sùn ó lóògùn ọrùn ọrùn níwá bó bá ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ọrùn rẹ̀ ọmọ ṣe kí ni ọmọ dínkù sí bẹ́ẹ̀ náà ni ìjáyà rẹ̀ ọmọ ṣe kí ni ọmọ pọ̀ sí ṣé wọ́n ń bọ̀ àbẹ́mi ni wọ́n bá bọ̀ àtòrò àtọ̀sán ìró ọmọ bọ̀ wọn náà ti mọ̀ pé gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ ni gbogbo èèyàn wá káàkiri ìró ọmọ bọ̀ pé ṣe é ṣe pé àwọn táǹbọ̀ lẹ́yìn rẹ̀ ṣe é ṣe pé wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ àbí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀. àsọlá ara sẹ́rẹ̀ ni àsùyàm ká máa gba àwẹ̀ Thursday Monday àwẹ̀ 13 14 15 iṣẹ́ rẹ̀ ni àwọn tí wọ́n ń ṣe léyìí ni wọ́n bọ́ kúrò nínú òfò àzàká sọ́dákà kọ́ ọmọ ṣe sàrà ọ gbọ́dọ̀ jí lójúmọ́ tó o sì lágbára kí ni o wá súnmọ́ ọ lọ́wọ́ láì ṣe sàrà ọlọ́run wa an tasaddaqu khairun lakum in kuntum ta'lamun ọlọ́run bá ní tẹ́ bá lè máa ṣe sàrà ni ẹ bá rórí mbẹ ẹ bìtìbìtì orí mbẹ bí sàrà ọ gbọ́dọ̀ jí lójúmọ́ tó o sì lágbára sẹ́ kọ́ ọmọ ṣe sàrà kí ló fi sùn ó béèrè orí lọ́wọ́ ọlọ́run wa ma anfaqtum min shay'in fahuwa yukhlifu ọwọ́ lọ wà ní problem Ànábì ní sanaa'ul ma'ruf taqi masari asu Ànábì ní gbogbo ẹni tí bá lè ṣe sàárà ọlọ́run ọba aláwọ̀ ọmọ fi sàárà yẹ yóò mọ fi dínà àwọn àjálù àwọn àrélù wàhálà ńlá tó fẹ́ jálù nínú ayé ẹ̀ ọwọ́ lọ ní problem ó sì háwọ́ ọwọ́ tó hàn gangan ni àkọ́kọ́ problem tó ní kó tó wá kan problem tó rò pé ó ní yẹn gbogbo ẹni tí bá lè tọrẹ àdáwò rẹ̀ máa ń fúyẹ́ gbogbo ẹni tí bá ya ahun òfò rẹ̀ máa ń ṣe kíni ní máa ń pọ̀ ọmọ lùsì gan ọlọ́run tẹ́ bá ń ná ọmọ àfàkùtù mi ṣe fọwọ́ yọ kílẹ̀fọ̀ èmi ò fún yín léyìí tó ju èyí tẹ́ náà lọ nínú àwọn iṣẹ́ rẹ̀ tá a mójútó tá a fi lábàáyọ ẹlòmíì ò fi 1,000 naira ṣe sàárà ọlọ́run sì sínú mílíọ̀nù sí fún wọn náà fẹ́ lè gba contract wọ́n fẹ́ lè gbọ́jà ọwọ́ 700 naira 5 naira lọ́nà ogún 5 naira mọ́lá wo lọ́wọ́ abilé lọ́wọ́ tí ó wọlé méjì ẹ̀kan gba lọ́wọ́ rẹ̀ yọ́ ọmọ bá tiẹ̀ lọ 5 naira ìwọ wá rọ́jú ọkàn fún mọ́lá kan ní 5,000 naira mọ́lá lágùn mẹ́fà dájí ó sì ra 5,000 mọ́ lọ sọ ma pé ó ti mí yóò wá fi ìtara àti àánú tó bọ́ sí lọ́wọ́ yẹn yóò wá fi bẹ Ọlọ́run fún yóò máa wù ọ́ tí wọ́n náà bá wẹ̀ yóò rí gbójú yẹn pàdé ìjọba máa sọ ni pé ó sì ká ìṣòro kó fún mi wọ́n náà bó ṣe ń lọ yìí ẹgbẹ́ tí ó ní alákàrúbà àdúrà ńlá ni o Ọlọ́run gba ọ̀tọ̀ rẹ mọ́là wa ní àkóbá àdàbà Ọlọ́run mọ́jà rí ó sì ń gbọ́ ọmọ tí ń sọ fún ọ ni ipò kọ́ lọ́mọdé ọ̀wẹ̀ wọn láìṣẹ̀ mọ́làkà tí máa sábà máa dá wákà yẹn
kò sígbà tí gbọ́ tí ara mi ṣe gírì ìpè àkóbá àdàbà ọlọ́mọdéjàrí kọ́dà òun náà ń ṣe fúnra rẹ̀ kìí ṣe pé bóyá yìí ṣe fún wọn nìkan ọgbọ́n tí ń sọ ni tọ́ tí wọ́n daṣọ rọ́bọ̀ ọlọ́run tí ó ṣàìṣe ẹ̀ tó sì ní bọ́m̀bẹ̀ illa yasha Allah ọlọ́mọdé tẹ́ni ti ka o ọlọ́mọdé tẹ́ni tàwa náà ẹ máa ṣe sàrà o ẹ máa ṣe sàrà ọlọ́kùnrin wa lóbìnrin wa ìjà máa ṣe sàrà o wàllá ọlọ́mọba Allah yìí máa fi sàrà yìí máa fi gbẹ̀yàn dépò téèyàn fọkàn sí pé yóò dé àwọn àdánwò ńlá tí ipá yàn lè ká táwọn ẹbí ó téèyàn ó sunkún lérí ẹ̀ táwọn ẹbí ó tún bá yàn sun ọlọ́run á máa gbé fòyàn téèyàn máa ṣe sàrà ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa nínú àwọn ṣẹ́ dáadáa òun náà ni birrul walidain gbogbo tí ma yọ̀yàn kó ná ọ̀jàgá wàhálà ayé nìyẹn ọmọ tọ́jú àwọn òbí rẹ̀ méjèèjì wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana wa qada bil walidayni ihsana ọlọ́run ṣe kẹ́sìn òun nìkan ó ṣe ń dandan ó tún wá ṣe ìmọ̀ ṣe dáadáa sóbì ń dandan ó fi dandan títí àwọn òbí ó fi tẹ̀lé títí ẹ̀ ìyá rẹ̀ wọ́n ń ṣépè lọ bàbá rẹ̀ ń ṣépè lọ àbí wọn ò ṣépè lọ náà mọ́nú wọn ò dùn sí ọ bóòlù ó ti fẹ́ lábàáyọ bóòlù ó ti fẹ́ lábàáyọ ó ti ní problem nínú àwọn ṣẹ́ẹ̀rẹ́ òun náà ni okùn ẹbí ká máa sokùn ẹbí pọ̀ ẹbí tí ń ṣe dáadáa àtẹbí tí ò ṣe kíni ẹbí tí ò ṣe dáadáa gbogbo ẹni tí bá ti ń ṣe ẹbí rẹ mọ́wẹ̀sì tí ń ṣe mọ́ ṣe ẹbí sáni ìwọ máa ṣe dáadáa sí òun ò wá ṣe dáadáa ìwọ máa ṣe dáadáa sóhun wattaqullaha allati tasa'aluna bihi wal arhama ọlọ́run ni ẹ bẹ̀rù mi wattaqul arhama ẹ bẹ̀rù okùn ẹbí ẹ má jẹ́ ọjà o bá a ṣe jòkólẹ̀ yìí ẹlòmíì ti gbẹ̀sìn débi kó ti jákun ẹbí alẹ́ ni tó jẹ́ kèfèrí sẹ́ tí ò lóhun fẹ́ bọ́ ọjà ẹni tó jẹ́ kèfèrí tí ò lóhun fẹ́ bá ọjà kò sì sọ fún ọ wípé òun fẹ́ pa ọ́ la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din ìbá jẹ̀bi ìbá má jẹ̀bi tọ́wọ́ ti jẹ́ kèfèrí ọlọ́wọ́n bá ní òun ò ní kọ́ mọ́ ṣe dáadáa ìyàtọ̀ bẹ láàrin birru ghayril muslimin min al-arham wa muwalatuhum ìyàtọ̀ bẹ láàrin al-muwalat al-wala ẹjọ́ ń ṣe ìṣẹ̀ṣe wọ́n ń pè wọ́n náà àbí ìwọ́n fún wọn lówó èyí tó ń ṣe nínú ẹbí yẹn yóò mú okó ní Islam àmọ́ ọ̀dá sí ẹ̀sìn tí wọ́n ń ṣe ọ̀ ń dá sí ìsẹ̀mí wọn ẹni tọ́rẹ̀ òun fún lóògùn ẹni tó sì mú òun fún lówó òun fún lóúnjẹ tí ó sì sọ pé òun fẹ́ bọ́ ọjà òun fẹ́ pa ọ́ definitely kí ló ń ṣe yẹn òun ṣe iṣẹ́ rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ yìí ni máa yọ̀yàn kúrò nínú wàhálà ẹni bá sokùn ẹbí pọ̀ Ọlọ́run máa sọ níbi aburú o ànábì ló sọ bẹ́ẹ̀ fún ẹnìkan ó lóun ṣe dáadáa àmọ́ àwọn èsì dáadáa sẹ́mi ànábì ní la yazalu Allahu zahiran alayhim Ọlọ́run bá aláwọ̀ níyẹ kò níbẹ̀ lẹ́ni tí ó máa dáàbò bò ọ́ owó táwọn ṣe tiẹ̀ lẹ́yìn náà arísìkí ọmọ ọkọ̀ lọ́wọ́ rẹ Ọlọ́run wá bayọ ó ní dáadáa kankan tó ń ṣe fáwọn ẹbí ẹ wọ́n tún mọ kó owó tó níwọ̀ ló dáa ní pé olówó tí wọ́n mọ́ tiẹ̀ man ahabba an yubsata lahu fi rizqi Ànábì ní gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́wọ́n bá aláàkọ́gbà àwọn láàyè arísìkí wa yunsaha lahu fi athari tó sì fẹ́ kẹ́mi ogun falyasul rahimah kọ́ ọmọ lọ́ọ́ lè sokùn ẹbí pọ̀ nínú àwọn sẹ́ẹ̀rẹ̀ òun náà ni ká máa ṣe dáadáa sáwọn níbọ̀ wa ká máa ṣe dáadáa manzala Jibrilu yusini bil jar hatta dhanantu annahu sayuwarrithu Jibrilu ní Ànábì ní Jibrilu ó sàn sọ pé kí n máa ṣe dáadáa sí gbogbo àwọn níbọ̀ gbogbo nǹkan tẹ̀yàn máa ń ṣe lónìí kí n ṣe títí tí mo fi rò pé nítòkù tí ó sọ ni pé tí n bá sì ti kú o nínú àwọn dúkìá tí mo fi lẹ̀ kán rí i pé wọ́n fún níbọ̀ ń bẹ̀ ó lè yí nìkan ni ọ̀sọ́ èmi kan tí yẹn expect kọ́ sọ hatta dhanantu annahu sayuwarrithu mo rò pé ibi tí ń ka àwọn right àtàwọn nǹkan tó yẹ kí n máa ṣiṣẹ́ níbọ̀ yìí ibi tí ń ka lọ yìí yọ padà ká débi pé dúkìá mi kan fún níbẹ̀ tí má jáde láyé àmọ́ kò padà wá sọ débẹ̀ mọ́ torí pé kò lẹ́tọ̀ọ́ sí àwọn ẹbí ẹ̀ lọ lẹ́tọ̀ọ́ sí yẹn àmọ́ nílé ayé ń bí kò sí nǹkan kan tí mo ní tí mo lè fọ́ ọmọ mi tí mo lè fún ìyàwó mi tí mo lè fún àwọn ẹbí mi tí yóò sọ fún mi kí n máa fún àwọn níbọ̀ ńbẹ̀ fásitì ìjòkólẹ̀ yìí bàbá sẹ́ni lómi lọ lẹ́sìn alákọ̀dá lọ́dọ̀ níbọ̀ irú ẹ̀sìn wo làwọn ń ṣe yẹn àwa ló ní problem ó jí láàárọ̀ báyìí ó jí bá níbọ̀ ni
pẹ̀lú ìbànújẹ́ ẹjọ́ wúra yẹn tó padà wọlé padà kò sí dùnú ní ayé mọ́ òun kò mọ kò lè wá bọ́ dùnú ọ̀rì ọ kò lè wá kí ọ àdéhùn bá kò lè wá bọ́ dárò ọwọ́ ń dárò fún rẹ ọ̀ ń dá dùnú fún rẹ bí èèyàn bá ti ní neighbor dáadáa yẹn ti ní problem ká lè ṣàtúnṣe àmì ẹni tí ó kọ́kọ́ lọ bí wọ́n bá kọ́kọ́ lọ ẹni neighbor rẹ ní ó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ tọ́wádé pé òun ló bá kọ́kọ́ lọ wọ́n ló máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ìjọba pè ní Islam nìyẹn ẹ̀yọ́ mayami àwọn ìṣòro wá pọ̀ ní ayé téèyàn máa ń wá àbáyọ lérí ẹ̀ ṣe rí ìṣòro tó ga jù tí ò sí ṣòro mi lẹ́yìn ẹ̀ ma onan alijahal billah wa bidinillah kéèyàn jẹ́ aláìmọ̀kan lérí ẹ̀sìn rẹ̀ kéèyàn má mọ ìwọ̀ tọ́lọ́run ní lọ́rùn yàn àwọn ẹ̀tọ́ tó yẹ kó wọn fún Ọlọ́run téèyàn bá ti jẹ́ aláìmọ̀kan pẹ̀lú yẹn àdáwò ti bá yàn kò sí àdáwò kan tó tó mọ́ Ànábì ní ma yuridillahu bihi khayra yufaqihuhu fid-din Ànábì tọ́lọ́run bá aláàtọ́ bá fẹ́ ṣèyàn lóore tí n bá ní gbogbo ọmọ ìyá táwa ládùúgbò yín mo kó àwọn oore kan wá mo fẹ́ fi ta yín lọ́rẹ o kí lẹ́ kọ́ fọkàn sí kí lẹ́ fọkàn sí owó Ànábì ọ̀dà kọ owó Ànábì ní yufaqihuhu fid-din ẹni bọ́lá wọn bá fẹ́ ta lọ́rẹ tí ò sí ọrẹ kan lẹ́yìn rẹ̀ mọ́ Ọlọ́run fún ní ẹ̀sìn àtàgbọ́yé ẹ̀ wọ́n bá fún yàn lẹ́sìn tí ò fún yàn lágbọ́yé Ọlọ́run fún yàn lẹ́sìn náà ni Ọlọ́run fẹ́ sin lọ́wọ́ wájú bídíà ló fi ń sin lọ́wọ́ ìsọlọ́wọ́n bá aláwa fẹ́ràn rẹ lóní ọmọ sí bídíà tá nàbì ní mọ́ni àmìlà amala laysa alayhi amruna fa huwa raddun mardud ní tí wọn nígbà lọ́wọ́ rẹ lọ́lọ́run ní kọ́ ọmọ ṣe inú rẹ wá ń dùn ọwọ́ lọ́lọ́run bá ló tẹ̀ wá síbi eléyìí o òyì táwọn báwọn bàbá jọ ń ṣeré o àwa ní ẹ̀rí dànù Kùránì ó ní ọ̀sẹ́ rí inú àdìsí kọ́ ó ní kọ́ ládìsí wọn èé pè lẹ́sìn bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é àyìnmọ̀kan òun náà ní ká máa ṣàdúrà wa qur rabbi zidni ilma àbáyọ rẹ̀ nánu wa rabbi zidni ilma ọmọ ṣàdúrà lẹ́yìn náà ọ wà gba ilé kéwù lọ ó lè ṣe kíni ọmọ lọ lè kéwù bẹ́yẹn bá darúgbó tí ò ṣerun dúdú kan lára ẹ̀ mọ́ kọ́ wọlé kéwù o èyí tá a bá táwọn ibi abọ́rọ̀ dé ńlẹ̀ Yorùbá ń sìn ọgbà kó lè kéwù kí wọn náà ká fúnra rẹ pé innamal khamru wal maisiru àti ọtí àti tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ni nígbà tí káwọn ọ̀rọ̀ ti dá ọ lójú níjọba ti pàdé àfa kan ti sọ pé Ọlọ́run Allah ó ní ká má mutí ni kò ní ká má fi ṣáájú o ọkàn máa wò ó pé tó àfa ọ̀dà pé nǹkan kan ti ṣe yín yóò ní kéwú mélòó lẹ́yìn ké àwọn bàbá wọn ń lọ tí ó ní sèkìfàdù tí wọ́n fi gbé yóò dọ̀rọ̀ rúmọ́ lọ́wọ́ àwọn kan tó ti kílà nínú ẹ̀sìn yóò sì máa dàrú ẹlẹ́gẹ̀dì nínú àwọn ìṣòro tá a ní òun náà ní ìṣòro òsì ajá ọlọ́ọ̀ni kọ́ lọ́mọdé ẹsẹ̀ ní kọ̀ọ̀kan wa anabi máa wá sọ ń bẹ̀ Allahumma inni a'udhu bika minal kufri wal faqr anabi òjì láàárọ̀ ìjọ kan kọ́ mọ̀ wá sọ níbi òsì bó sì bá táyà èyàn ó jì yóò sì bu ẹkún èyàn bẹ̀rẹ̀ báyìí ìyàwó náà gbé tiẹ̀ àwọn ọmọ náà gbé tiwọn ni látara ẹ̀rín tẹ́fẹ́ jẹ ẹ̀rín tẹ́fẹ́ ná kọ́lọ́mọ tàwa lọ́sì kí làbáyọ lérí ọ̀rọ̀ òsì kí làbáyọ jama alákọ̀ọ́kọ́ náà ní kò sàdúà wabtagu inda Allahi rizqa ọlọ́wọ́n bá ní ẹ wá rísìkì wá sọ́dọ̀ òun ọlọ́run ó ti ní inna Allaha warrazzaqu dhul quwwatil matin òun la lárísìkì òun lòun máa ń sọ yẹn la lárísìkì òun dẹ̀ lágbára agbára yẹn pọ̀ síbẹ̀ ó dẹ̀ hàn sẹ́yìn náà o al-mubin ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba aláàánú ó ní ẹ pè mí kí n fún yín ní arísìkì innama ta'buduna min dunillah la yamlikuna lakum rizqa ọlọ́run gbogbo nǹkan mìíràn fọkàn sí yẹn ogun owó ogun tajà ẹsẹ̀ ìyọnu káfílẹ̀ ìpara káfílẹ̀ ìfọ̀jú káfílẹ̀ ìfọ̀dí káfílẹ̀ ìfọ̀ apá kálẹ̀ ìwẹ̀ lódò ọlọ́run bá ní la yamlikuna lakum rizqa ọlọ́run bá ní ipa wọn ká ọmọ tòṣì sí ni wọ́n bá sì rówó kan lẹ́yìn gbà ọlọ́run ló fún ọ lówó kìí ṣe nǹkan yẹn mo sọ fún ìyá kan lẹ́kọ̀ọ́ níjó ni nígbà lè ṣe wá sí láàrin èkó mo lẹ́yìn ìyá ẹ má rìn nǹkan mọ́ṣọ́ọ̀bù mọ́ o kẹ́ mọ́ sórí bó o mo ní ìtí wọ́n fún yín pé ẹ̀rì mọ́ṣọ́ọ̀bù yẹn níjọ́ tẹ́ tà níjọ́ tẹ́ ẹ sí ṣọ́ọ̀bù tẹ́ wá pa wá náírà tílẹ̀ fi sú kí ló dé tí kìnìyàn ò ṣiṣẹ́ ńjọ́ yẹn àfọwọ́ sá sọ fún yín pé yóò máa ṣiṣẹ́ níjọ́ Tuesday tó bá dijọ́ Monday kò ní ṣe kíni kò ní ṣiṣẹ́ nítorí sọ fún yín náà ni pé àwọ̀rò lélẹ̀ kí ló wá dé tẹ́ tà níjọ́ Monday tẹ́ bá fi lè tà níjọ́ Tuesday ajẹ́pẹ́ kìnìyàn nǹkan mọ́ Allah ló mú àrísìkì wá fún yín níjọ́ Tuesday torí nǹkan yẹn ọlọ́run sọ ní Kùránì pé la yamlikuna lakum rizqa ó wà ní fabtagu inda Allahi rizqa
ọlọ́run ẹ darí lọ́dọ̀ ọlọ́run, ẹ béèrè owó gidi lọ́dọ̀ ọlọ́run, ẹ yé máa jẹjẹkújẹ, máa kókó mi. àfáà ti ń ṣe fún ọ òun náà ní ọ béèrè ọgbọ̀jọ́ máa sọ fún ọ pé òun ti dá láti ẹ o. ẹ bá ní bàbá ẹ sì múnú yìí tó wà nílé kẹ fi ṣiṣẹ́ yẹn kò ní, òun kò ní. ọ dáa fún ọ̀gá jòun lọ torí owó tó gbà lọ́wọ́ rẹ ní retí kóhun tó ṣe kíní, kóhun tó jẹun. àgọ̀ wọn tàn àgọ̀ olùsílẹ̀ òun fẹ́ sọ ọdún lówó. tọ́ba ti sàdúrà tán kí ló kù kọ́ wáṣẹ́ famshu fi manakibiha wa kulu min rizqi wáṣẹ́ bọ́kàn bá lọ kó tó wá mí torí yóò sì ìṣòro ni o. ọmọ bẹ́ẹ̀ lọ́hùn ó sì máa fọ̀rọ̀ rẹ lọ àwọn èèyàn ọjàde ọwọ́ àkànṣe kan bọ́kàn bá lọ ọmọ ṣe kan. mọ́là kò sí tí mọ́là ò lè ta yorùbá ni ó sùn lé yóò ní òun òríṣẹ́ wọ́n ti dá wọn dúró. mọ́là ó ta watermelon àbí yóò ta làbídùn tó bá rákò làbídùn ní 12,000 times 2 ni ó ta 24,000 ni ó ta. wọ́n bá ta tán láàrin ọ̀sẹ̀ méjì ó tún rà mí. ìwọ àti wọ́n tó ń de táyìn mọ́rùn tó ń lọ káàkiri ọkàn máa wò pé mọ́là lélẹ́yìn ni owó tí ń bẹ lápò rẹ̀ ju jẹ lọ. ọlọ́mọ tàwa ló ṣe o ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ sàṣínà ayọ̀ fún wa. nínú àwọn ìṣòro tá a ní òun náà ní àárẹ̀ báàrẹ̀ bá ti dé tadawa ibadallah ló lè wá oògùn àrùn tí ń ṣe ọ́ tí èsì ṣe nǹkan tọ́lọ́ ń ṣe lé wọ̀. béèrè lọ́wọ́ àwọn èèyàn pé nǹkan báyìí ń ṣe mí o àrùn ni ó lóògùn, kò sí àrùn tí ò lóògùn. ọlọ́run lọ́kọ́ ní á lóògùn ó ní fi shifa'u linnas, ọlọ́run ni ẹ máa ń lá oyin, mo fi ìwòsàn síbẹ̀ fíhì ọlọ́wà ń bẹ̀, ta ló fi bẹ̀, ta ni ṣáfí, ta ló wá fi sínú oyin. inna fi dhalika la aya, ọlọ́run ní àmì ni tẹ́sìmọ̀ pé mi ọlọ́run wà. ọlọ́run ànábì ní tadawa ànábì ní ẹ máa ṣoògùn ìwòsàn àrùn tí máa ń ṣe yẹn má dákẹ́ o. tárùn bá pẹ́ lára yẹn yóò padà bí àrùn míì. kódà gbogbo ibi tó wù káàrùn ti máa ń ṣe ọ má bò mọ́ra. wá àbáyọ sí wá àbáyọ kó fi lọ àwọn ẹni rẹ ipò ìkan báyìí ṣe mí. àgbo rẹ wà àgúnmu rẹ wà ewé àtẹgbò tẹ́gùn tẹ́fì ṣàgbo ọ wà. tọ́lọ́wọ́n bá aláàtọ́ dé pé aláà ló dá gbogbo ẹ̀. lẹ́yìn náà ọ máa ṣàdúrà àdúrà ni ọ kọ́kọ́ ṣe kó tó lògùn torí pé ọlọ́run aláà tó ń pè ní ó jẹ́ kógun ṣe kí ni kó ṣiṣẹ́. tọ́ba wá ṣàdúrà tí ò ti lọ wá lọ fún rúkìá káwọn afọ òṣèlú rúkìá fún ọ táàrẹ̀ bá ti lágbára rúkìá lọ́kàn. Ànábì ní istariqi laha fa inna biha nadhra. Ànábì ní ọmọbìnrin yẹn àlìjánu wọ́n ti fàmì sí la. Ànábì ní ẹ ṣe rúkìá fún kí àrùn yẹn ó lè ṣe kí ni kó lè lọ. Ànábì ní a máa ṣe rúkìá fálá rẹ̀ Allahumma rabban nas adhibil ba'sa ishfi anta shafi la shifa illa shifauka shifaan la yughadiru saqama. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك يا أرحم الراحمين ارحمني يا أرحم الراحمين ارحمني يا شافي اشفني. ọmọ tẹnumani ọmọ sàdúrà ni ọmọ pé Ọlọ́run ẹ̀yọ́ mayami nínú àwọn àdánwò tí ń bẹ òun náà ní kéèyàn má bímọ. anabi Zakariya anabi Ibrahim Ọlọ́run ti fàpèjú ìwé lélẹ̀ fún wa nígbà àwọn bímọ kí ni wọ́n ń sọ Rabbi la tadharni farida wa anta khairul warithin wọ́n sàdúrà ni. lẹ́yìn náà ẹ lè ṣe tẹ́sítì ó lè jẹ́ pé àrùn kan òun ní fa ìdíwọ́ tí oyún ò fi ṣe kínní tí ò fi wá tí wọ́n ti ní kò sí nǹkan kan lára rẹ̀ àdúrà ló kù o ọ gbọ́dọ̀ pọ́n adìẹ o ọ gbọ́dọ̀ pọ́n adìẹ. bàbá kan bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mẹ́rin nìkan lọ lè bá Ọlọ́run òbí ma olówó ńlá nífa wọ́n ní àwọn ṣiṣẹ́ ẹjọ́ méje fún yín bí ẹjọ́ méjèèje ìlàdìẹ mẹ́lẹ́yìn rẹ̀ tẹ́bí bá ti ń padì ẹ̀ wọ́n sọ̀kalẹ̀ wọ́n fún un ní oúnjẹ yóò tún gbé pọ̀n. ẹ dákun ṣe adìẹ ní mo fún yàn lọ́mọ yahabu liman yasha inatha Ọlọ́run lèmi ni mo ń bún yàn wa yahabu liman yasha dhukuru aw yuzawijuhum dhukurana wa inatha. sẹ́dẹ̀sìn Islam ńlẹ̀ Yorùbá aníbùkátà sí kágbọ̀n yẹ̀ wò nǹkan ti dàrú kọjá bá a ṣe ń wúra wáyé o àkànká àwa tá a jẹ́ mùsùlùmí ni nọ́mbà wa pọ̀ àmọ́ mùsùlùmí gidi tọ́lá kọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kò tó nǹkan o. nígbà tó di pé Yorùbá ní sàn dìde nsìn ṣé ọ̀pọ̀lọpọ̀ tó sú tí kò kílẹ̀ sí wa tẹ́lẹ̀ nípa ìbọ̀dìsá nílẹ̀ Yorùbá àríyábárí gbogbo àwọn Ibrahim Isahak Kàfílà àwọn náà ni wọ́n ń so nǹkan mọ́ra yé o. nídìí bẹ́ẹ̀ kọ́lọ́hún kọ́ wọlé àná ògbà táwọn bẹ́ẹ̀ lọ́hún fún ọlọ́mọṣàbà dá wọn lóhùn tó kíkọ́ táwọn ká yẹn kọ́
lẹ́mọ̀ pé ìṣòro ni kí là báyọ̀ rẹ̀ kí là báyọ̀ kíkọ̀ tá a máa kà ọ́ kò lóògùn lẹ́yìn àdúrà gbogbo ògùn tó bá ń ṣe ipe torí kò lè kápọ̀ ta kíkọ̀ tá kàn bá mú ọ ẹbọ ló ṣe ẹbọ. Ànábì wa Nuhu alayhi salatu wa salam nígbà táwọn ọ̀tá pọ̀ kí ló wí fada'a rabbahu anni maghlubun fantasir ó ní wọ́n Ọlọ́run ọba wọn ti pọ̀jù mí lọ́wọ́ anni maghlub wọ́n pọ̀jù mí lọ́wọ́ fantasir ràn mí lọ́wọ́ wọ́n náà mọ̀ ṣàdúrà lóru rabbi inni maghlubun fantasir ọlọ́mọ ṣàyẹn ràn mí lọ́wọ́ ọmọ ká kùrìsì dáadáa ọmọ ká suratul falak dáadáa ọmọ ká suratul nas dáadáa ọmọ ká suratul baqara gbogbo eléyìí ni wọ́n fi lẹ̀ fún wa kò sábàáyọ níbi àárín kàmálẹ̀ àsùn kàmádì àǹsìngbẹ́rẹ́ gbogbo ẹni tí wọ́n ń sìn yẹn nílé wọ ọ̀nà gbére ni torí pé ó ti dẹ̀lẹ́ bọ níwájú Ọlọ́run ọba wa. Nínú àwọn àbáyọ òun náà ni kíní ọmọ bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń pokùn so lónìí kí ló fà táwọn yẹn fi ń pokùn so jama látara ìṣòro látara ìnílàáká ìgbà míì náà látara ìní ìmánì téèyàn bá ti wà nù bànújẹ́ mọ́fàdúrà lẹ̀ kó rí pé òun ṣe subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah al-azim Ọlọ́run ní falawla annahu kana minal musabbihin lalabitha fi batnihi ila yawmi yub'athun Ọlọ́run ní Ànábì wa Yunus nígbà tó wà nínú ṣòro tó wà nínú problem tí ì bá jẹ́ pé ó wà nínú àwọn tí wọ́n ṣe subhanallah dáadáa ní ẹ̀rìn àbá ti yọ kó nínú ẹja yẹn ìbá wà ń bẹ̀ títí ayé tí ó fi kú síbẹ̀ ìtumọ̀ ni pé ibẹ̀ náà ni ó kù sí inú ẹja náà ni ọmọ jẹ́ sáré rẹ̀ ìjáde kìámọ̀ ni ó tó jáde kó mbẹ̀ àmọ́ torí pé kana minal musabbihin bó ló ṣe jí tó ní ṣe subhanallah wa bihamdihi ọgọ́rùn kan subhanallah bihamdihi subhanallah al-azim ọkọ̀ azkaru sabah wal masa. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ń sọ ní àyà mi ọlọ́wọ́n bá ní fanada fi dhulumati an la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin subhanak ó pè ọlọ́run nínú òkùnkùn ipe kò sẹ́ni tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn wọn ọlọ́run ọba mímọ́ fún wọn ọlọ́run ọba o alábòsílẹ̀ mi o fastajabna lahu ọlọ́run ọba ní a sì wá gbàdúrà rẹ̀ wa najjaynahu minal gham aláàkó nínú ìbànújẹ́ wa kadhalika nunjil mu'minin gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá gbàgbọ́ bó ṣe gbàgbọ́ yẹn a máa là wọn náà kó nínú ìbànújẹ́ kí làdúrà ìbànújẹ́ sìn òun náà ni kí ni àbáyọ lérí ìbànújẹ́ àdúrà ti kí ni àdúrà ti iman ọgbọ́lọ́ngbọ́ ó sì máa ṣàdúrà ànàjà min ìdìmánì dùnú wàláhì inú àwọn ìṣòro tó gbajúmọ̀ nísìnyí òun náà ni pé kéèyàn tara bọ̀ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ kọjára rẹ̀ tì kọ́mọ̀rìra rẹ̀ jákò ń bẹ̀ ó sì mọ̀ pé alhalak ba'da hadha dhunub ba'da hadhihi adh-dhunub ó sì mọ̀ pé ṣọ́ọ̀lẹ̀ orí ibú lòun ó ṣe lérí tóun ṣe ó sì fara rẹ̀ kórìíra yẹ̀ yọkó mẹ́ ìmílẹ̀jọ́ tí ó ti mọ̀ sọ fún àwọn afẹ́ ìdákan ìbá ń bẹ lọ́hùn tí má ti túbà yìí tún padà síbẹ̀ ni ìmí ò lè jẹ́ sìnà àbí kọ́ mọ́ wo ogun o kórìíra rẹ̀ jákó ó sì mọ̀ pé kíní yẹn ẹ̀ṣẹ̀ ni ó sì mọ̀ consequences yẹ ipe ntí kíní yìí bí tí ń tì ń lọ àṣírí òun lọ lè tú ayé òun lọ lè bàjẹ́ ọ̀run òun lọ lè bàjẹ́ iná lòun lọ lè wọ̀ yìí tọ́lọ̀ bá ti rí bẹ́ẹ̀ ìdìmán mùdìmínú dùnú ẹni yìí ìmùgbó ìṣẹ̀lẹ̀ láwùjọ wa tọ́jú pé tọ́ba ti mùgbó tán yóò lè ra suwiti yọmọ la kò fẹ́ káwọn èèyàn gbọ́ kò fẹ́ káwọn èèyàn mọ̀ baálé lẹ́mi ṣe ṣìnà ìyàwó rẹ̀ ti mọ̀ kò fẹ́ kẹ́lẹ́mi ò tún mọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ba ti di àlàbọ̀rùn tí ò ṣe é kó ń bẹ̀ mọ́ kí ni solution jama ya muqallibal qulub ọkàn yẹn náà ní pa ọ́ láṣẹ ọ wàá fi ọkàn náà lé Ọlọ́run lọ́wọ́ thabbit qalbi ala dinik wa ya musarrifal qulub sarrif qalbi ala ta'atik ọlọ́ọ̀lẹ́ kọ́ ni o àdúrà yẹn ọlọ́ọ̀lẹ́ kọ́ lẹ́yìn náà ọmọ ṣe istighfaru púpọ̀ ọmọ ṣe rakata tawba tí wọ́n bá ti ń ṣẹ̀ náà lọ́wọ́ máa ṣe rakata tawba raka méjì bó bá ti ń ṣẹ̀ náà ni kó máa wá foríjì bó bá ti ń ṣẹ̀ náà ni kó máa wá foríjì tó bá padà yá Ọlọ́run padà ṣàánú rẹ̀ àmọ́ kó o pé Ọlọ́run ò lè foríjì ọmọ o ti bọ́ sọ́wọ́ èso nìyẹn níparí ọ̀rọ̀ mi àfọwọ́ Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní ajibutu liman halaka wan najatu ma'ah ó ní máa ń yà mí lẹ́nu ni ẹnìkan tí ó ti parẹ́ àbí tí ó ti dáràn àbó ti wọ wàhálà àbáyọ yìí sì ń bẹ pẹ̀lú rẹ̀ ọwọ́ àfẹ́ra rẹ̀ lẹ̀ nínú wàhálà yẹn kò wá wà bàyọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò wá bàyọ sí wọ́n wá sọ fún pé fakila ma hiya ya amiral mu'minin wọ́n ní kí ni àbáyọ náà ó ní al-istighfar
kéèyàn ọmọ wá foríjì ní gbogbo gbà òun náà ni àbáyọ fún gbogbo òṣòro téèyàn bá ní ilé ayé. kódà béèyàn bá tòṣì wọ́n ní kó máa ṣe istighfar, tọ́wọ́ bá ń wọ́ ma máa ṣe istighfar, tọ́wọ́ bá wà nínú àárẹ̀ máa ṣe istighfar, nítorí pé àdánwò èyí tó pọ̀ jù iṣẹ́ ọwọ́ wa ni. àwọn sálàfù sọ́lẹ̀ wọ́n nígbà míì táwọn bá ràdánwò àwọn máa ń ronú pé ṣé èṣe ìjìyà ẹ̀ṣẹ̀ táwọn ti ṣẹ̀ ní 40 years ago. tàlọ́wọ́ wà nù wáyé ìsìn tí ọmọ retí pé tó àmùgbàtọ́ lọ́wọ́ dé lẹ́yìn nǹkan báyìí tá a ti ṣe lọ́dún báyìí ọmọ bọ́lọ́hún ti foríjì ọ́ wọ́n ní máa gbà pé ìwọ lọ da lọ́lọ́run fi mì ọ́ wò má máa sọ pé ẹ̀yàn ó sì ń kírun ọ̀n gbààwẹ̀ ọdún déédéé ó ṣe súnà ìwọ ní 40 yẹn máa wá síra rẹ̀ la torí pé ọlọ́run ọba àlá ọba gàfúrù ni rahimu ni kẹrìmù ni. ẹ̀yọ́ màyá mi níparí ọ̀rọ̀ mi níta wá sí ilé ayé òun náà ní ká wá gbọ́ ọlọ́run ọba gbọ́ wa ma umiru illa liyabudullaha mukhlisina lahu ddin. lẹ́yìn náà níta wá sí ilé ayé òun náà ní ká máa sin Allah ká máa sin ọlọ́run pẹ̀lú ikhlas láì ní síbi díà ń bẹ̀ wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin. lẹ́yìn náà níta wá sí ilé ayé òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa wà dáadáa sáwọn ẹ̀dá ọmọ nàbí ádámà má jẹ gbèsè kú láyé o àfi kó san o. gbogbo ẹni bá jẹ gbèsè nínú àwọn táwa yìí wọ́n máa bẹ ọlọ́run kó o sì láníyàn kó o fẹ́ san kó o sì máa gbìyànjú kó o tètè san kó o tó jáde láyé. àdúrà wo la máa ṣe lérí gbèsè Allahumma kfini bi halalika an haramika wa aghnini bi fadlika amma siwaka kọ́ ọmọ tọ́lá àforíjì ọlọ́wọ́ padà bọ́ san gbèsè yẹn. ọ̀kan ní àwọn sálàfù sálẹ̀ ó jẹ gbèsè rẹpẹtẹ ẹ̀rú wa ń bà á pé hey bàbá kú báyìí bó láṣẹ lọ́rùn tọ́lá àwọn máa ń ronú ọ̀run ọmọ gbogbo tí wọ́n ń ṣe ni. ó wá sọ fún kan ní àwọn ọmọdé tó dàgbà wípé òun jẹ gbèsè ó dọ̀ Allaha li ó ní ṣàdúrà fún mi walakin istaghfirillaha li sọ fọlọ́n kó fèrè jì mí sáàmà sọ fọlọ́n kó ghafara Allahu li abi Allahumma ighfir li abi sáàmà tọrọ àforíjì fún bàbá rẹ̀. ọmọ wa ní ẹ jẹ gbèsè ẹ wá ní kí n máa tọrọ àforíjì fún yín. ó ní sọ wọ́n mọ̀ pé idha ghafara li qada dayni idha ghafara li qada dayni ó ní tọ́lọ́mù bá ti fèrè jì mí yóò san gbèsè mi torí gafuru rahim ni. ló sì jẹ́ pé istighfar yẹn ó wà fún gbogbo òṣòro ilé ayé tẹ̀yìn bá wà ń bẹ̀. wọ́n máa tọrọ àforíjì níwájú Ọlọ́run Allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduk wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abuhu laka bi ni'matika alayya wa abu bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa anta. karrir hadha du'a tó bá ti ń tẹnumọ́ aláwọ̀ máa má bàyọ̀ wálé ní gbogbo òṣòro tó bá wà ń bẹ̀. ẹ̀yọ́ mayami ọlọ́wọ́n bá ní yáyọ̀ lẹ́dínà amanu ọlọ́wọ́n ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ittaqullaha haqqa tuqati wala tamutunna illa wa antum muslimun. ẹ lè bẹ̀rù ọlọ́wọ́n bá o ẹ gbọ́dọ̀ kú láyé àfikẹ́ kú ní muslim òdodo. ìsìláàmù tọ́lọ́run rí fàásì yẹn ìsìláàmù tá ànábì ṣe lánàá ni bó ló ṣe wá rí ọmọ wa káàkiri ìsìláàmù àná ní kọ́ ọmọ wa mọ́ wá ìsìláàmù tòní. wọn ní kó máa ṣe ìsìláàmù maka wọn ní kó ṣe ìsìláàmù Cairo wọn ní kó ṣe ìsìláàmù kíni ìsìláàmù ilẹ̀ Haúsá àti ilẹ̀ Yorùbá ìsìláàmù wọn ní kó máa ṣe ìsìláàmù nàbí. olùrẹ́lẹ̀ mi ní maka kọ́ máa yapa ẹlòmíràn ni wọ́n ti ń yapa ìsìláàmù maka o mo ní Abu Lahabi náà yapa lásìkò ànábì àbí wọ́n kata ni. ọ wà ní bí Abu Lahabi ṣe rí bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ṣe kíni mùsùlùmí rí bábu jáde ṣe rí ni gbogbo mùsùlùmí rí. olùrẹ́ nìkan tí ó yà kàtà maka ó yà fẹ́ra rẹ̀ ni bọ́bá ti yapa ẹ̀sìn àwọn òní tẹ̀lé ẹ̀sìn èyí tó ń fi náà nẹ́bì ni wọ́n ń pè lẹ́sìn kì í ṣe táwọn Lárúbáwá ń ṣe Lárúbáwá lè kọ̀lẹ́ tó sì lè rọ́ǹgì. ànàjá èyí tó wá gàdì nínú àwọn àbáyọ Ọlọ́run nítorí pé táwa ti kú sínú Islam èyí tó kù ni pé ká lè pàdé ní ardul mahshar ibi tó Ọlọ́run ti dájọ́ sẹ́ẹ̀rí àbáyọ ìjọ́hun òun náà ni àbáyọ tí kò sábàáyọ míì lẹ́yìn rẹ̀ mọ́ àṣeyọrí tó ga jù tí ò sí àṣeyọrí míì lẹ́yìn rẹ̀ mọ́ òun náà ni kò dijọ́ lè kíámà kọ́ lọ́wọ́ sọ fún yẹn pé lágbájá máa wà lìjánná Allahu akbar faman zuhziha anin nar wa udkhila aljanna faqad faz. ọlọ́run bá ní ẹni máa ti yọ kùnà kó lọ́rùn ẹ̀ tí wọ́n sì darí ẹ̀ sálìjánná òun ló láṣeyọrí o. ó máa ṣiṣẹ́ àlìjánná ó sì máa ṣàdúà ó máa béèrè àánú ọlọ́run ní máa ń kún iṣẹ́ fún yàn téèyàn máa fi ń wọ àlìjánná. wọn lá kọjá lérí surat wa in minkum illa wariduha ọlọ́run ní surat yìí ó fẹ́lẹ́ gan ó tínrín gan ń yọ gbogbo alákọjá ń bẹ̀ ọlọ́run ní kò sẹ́ni tí ò ní kọjá nínú yín
kana ala rabbika hatiman maqdiya ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ gbogbo yín lẹ́kọjá lérí asọ́rat náà ń pè ní afárá sàrátì àṣeyọrí jọ yẹn òun náà ní gbẹ̀yìn àṣeyọrí ọlọ́run bá aláà ó ní gbogbo yín lẹ́kọjá thumma nunajjil ladhina taqaw ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run kan tó kù láyé á là wọn kó ń bẹ̀ àwọn olóbẹ̀rù ọlọ́run àwọn tó nígbàgbọ́ ni ìgbàgbọ́ làkọ́kọ́ bẹ̀rù ọlọ́run kó tó kù sẹ́rẹ̀ ọgbọ́lọ́ngbọ́ oníṣòṣà ọjáde láyé lẹ́ni tí ò ní gbìlì fún kankan mí lẹ́yìn ọlọ́run òun náà làkọ́kọ́ bẹ̀rù ọlọ́run bá bẹ̀rù ọlọ́run ọgbàgbọ́ ló nìkan àìbẹ̀rù ọlọ́run ni máa mú yàn gbà pé nǹkan kan tó ń bẹ tó tún ṣe déédéé ọlọ́run ọlọ́run àwọn tó bá bẹ̀rù ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ tí wọ́n kírun tí wọ́n gbààwẹ̀ gbogbo àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run lórí gbogbo àṣẹ ọlọ́run ọlọ́run bá ní àwọn ni wọ́n là kó ń bẹ̀ wa nadharu adh-dhalimina fiha jithiya ay jama'at ọlọ́run bá ní ẹ̀rẹ́ àwọn tó jẹ́ pé ẹlẹ́bọ ni wọ́n àbí ẹlẹ́ṣẹ̀ ńlá tá a fẹ́rí jìn ọlọ́run bá ní àwọn máa rí sínú náà níjọ níjàmá kọ́lọ́mọjà wà nínú àwọn tí wọ́n wọ̀ náà ọlọ́run kọ́lọ́mọba aláàkófíà sínú àwọn tí wọ́n wà ní janna اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك أبلون إنه أنور إنك وكما قال موسى سوى لهم الجنة قال ما سواني ومانا أسيوري تلي نكوي تسميوا قال موسى جاني أسيوري تلكياما هنا نكوى الجنة قال موسى جاو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر